ẹ̀yin èèyàn wa mo mọ̀ tó kí yín o káàkiri gbogbo ibi tí ẹ ti lórí ọ̀fẹ́ tẹ́ ti ń wò wá ìkànnì àràbà náà rèé jàre. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́ tẹ́ come across ètò yìí ẹ bá mi share ètò yìí dáadáa, ẹ jẹ́ kó rìn lórí ọ̀rọ̀ bàbá ọba Ọ̀yọ́túnjí náà ni. Bẹ́ẹ̀ ni, torí lórí ọ̀rọ̀ yẹn a ní mẹ́nu kúò àfìgbà tí ohun tó yẹ kó ṣẹlẹ̀ tó bá tó ṣẹlẹ̀. Now ẹ̀rí pa ń sọ oríṣiríṣi ètò lórí ọ̀rọ̀ bàbá yẹn. Bákan náà níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sìn ni ẹ̀gbọ́n mi dáadáa Dr. Ọlá Mike ni làwọn náà ṣètò lórí ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ tá a máa dọwọ́ bò táwa máa wòran tá a sọ pé ó ti lọ náà nìyẹn já mójú mẹ́ no pé kì í sọ̀rọ̀ tá a gbọ́dọ̀ dọwọ́ bò pé bàbá yanjú ọ̀rọ̀ yìí ká mọ ohun tó ṣẹlẹ̀ gangan ká ṣèwádìí tó jinlẹ̀ ká wá mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá yìí tá a bá ní àfilẹ̀ ikú tó ń pa ojúgbà ẹni òwe ní ń pa fún ni. Ó jẹ́ àwọn nǹkan tí Dr. Ọlá Mike sọ nígbà yẹn. Now Dr. Ọlá Mike tún wá jáde lónìí látàrí wípé àwọn èèyàn kan wọ́n wá ń halẹ̀ wọ́n ń sẹ́ndì oríṣiríṣi mẹ́sẹ̀gì sí wọn. Àwa náà tá à ń ṣètò ń pa oríṣiríṣi láàrin ẹlòmíì ń gbé àwọn ọmọ ẹ̀ ṣépè lórí wípé à ń béèrè ń tó ṣẹlẹ̀ ẹ get. Now ṣùgbọ́n fídíò eléyìí deep tó bá ní nǹkan jinlẹ̀ ó jinlẹ̀. Alàgbà Dr. Mike Ọlá wọ́n wá àwọn nǹkan kan jinlẹ̀ ń bí torí ẹ̀ mo ṣe ní kẹ́ mọ́ bá mi share ẹ̀. Ó níye ìpè tá à ń gbà lóòjọ́ pé ọ̀rọ̀ bàbá yìí àmọ́ gbọ́dọ̀ kákan wò báyìí kó mọ̀ lọ bẹ́ẹ̀. Torí ẹ̀ lónìí Dr. Ọlá Mike wá ọ̀rọ̀ yìí wọ́n wá jìn gan-an wọ́n wá jìn gan-an wọ́n béèrè àwọn ìbéèrè kan tó nílò ìdáhùn wọ́n wá ń pèdè kan. Ọ̀rọ̀ yẹn dẹ̀ jinlẹ̀ wípé ikú tó ń pa ojúgbà ẹni òwe mọ̀ ní ń pa fún ni. Bàbá lélẹ̀ yìí ò kàn wá sáàmọ̀ tẹ́ni tí ó kàn lọ́la. But mi ìfẹ́ rojọ́ púpọ̀ mo gbóṣùbà káre fún Dr. Ọlá Mike fúnṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Irú àwọn tèmi mọ̀ tán jó gidi ọmọ Yorùbá rè àwọn tí ò ní gọ sídìí ìka kan àwọn tí ò ní sọ pé èèyàn wa ọ̀dọ̀ èèyàn wa ni kíní ti ṣẹlẹ̀ mọ̀já sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́. Àwọn tó dúró sídìí òtítọ́ àwọn tó bá dúró sídìí òtítọ́ lèmi tò sí. Ẹni tí ò bá ti dúró sídìí òtítọ́ ẹ gbàgbé ẹ̀. Ìdí òtítọ́ ló lè gbé orílẹ̀-èdè Yorùbá ló lè gbé lékè. Ìdí òtítọ́ yìí sì làwa wà lórí ìkànnì àràbà ń bì. Ètò eléyìí jìn a bá ní nǹkan jinlẹ̀ ó jìn ẹ mọ̀ bá ń pín. A gbọ́dọ̀ mọ ohun tó ṣẹlẹ̀ sí bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí ní South Carolina lórílẹ̀-èdè Amẹ́ríkà. Kí wàá ní Dr. Ọlá Mike sọ ẹ̀yin èèyàn wa ó yá ẹ̀já gbọ́. bàbá ọba Ọ̀yọ́túnjí tó ṣaláìsí tó ti rebi àgbáre tó ti filẹ̀ ṣaṣọ́bora tó bá jẹ́ pé a ṣe bó ṣe yẹ ká ṣe a rìn bó ṣe yẹ ká rìn a tọ̀ bó ṣe yẹ ká tọ̀ ni ó yẹ ká ti mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ yìí kò tẹ̀ yẹ kẹ́nikẹ́ni nínú wa ká máa mẹ́nu bà ọ̀rọ̀ yìí mọ́. Ó yẹ ká gbà pé ọ̀rọ̀ yìí ó ti ṣe kíni ó ti yanjú ó ti di àsẹ́yìn tẹ́kún ṣe kíni tó ń fi sọ ó ti lọ sóko ìgbàgbé. Ṣùgbọ́n ó ṣe ní láàánú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àfi tá a bá parọ́ tanra wa ọ̀rọ̀ yìí ò tí ì rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ò tí ì rí bẹ́ẹ̀ rárá nítorí pé ẹ̀yin àgbà kan ẹ̀yin náà lẹ lọ lẹbọ̀ lẹ ní bínú ò bá tán lásọ ẹ̀jẹ̀ ò lè tán lè kánná àbí ẹ̀yin náà lẹ sì sọ pé wọ́n lọ́rọ̀ yìí ọ̀rọ̀ ẹ olóhùn lóko òun lodò ẹni tí èèyàn bá toko dé tó bá todò dé yóò wá bá ń bẹ̀ torí kò sí. Nǹkan náà lẹ tún sọ fún wa yìí pé igi gọ́gọ́ fìgbé ta ẹ̀yin bàbá wa kan náà lẹ tún kọ́ wa wípé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pamọ́ ni. Màá tún tú yẹn sọ dáadáa. Ẹ̀yin náà lẹ sọ fún wa pé ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pamọ́ ni. Màá wá parí ẹ̀ pẹ̀lú gbólóhùn kan tí ó pọ̀ láàrin ọ̀rọ̀ mi láṣálẹ́ yìí. Wọ́n ní tán bá rán ọmọ níṣẹ́ ẹrú àmọ́ àfitọ́mọ jẹ. Lóòótọ́ ni a ti sọ̀rọ̀ yìí wẹ́rẹ́wẹ̀rẹ̀ a gbìyànjú kó má dìjà a gbìyànjú kó má dàbí pé a fẹ́ ya alápàrútù a gbìyànjú kó má dàbí pé wọ́n kàn ń wá bí wọ́n ṣe mọ bẹ́ẹ̀ nìkan jà àbí
wọ́n fẹ́ máa dá wàhálà lẹ̀. Gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tó wà lórí wa, a ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. A ti ṣakitiyan pé kọ́rọ̀ yìí kó má lọ ibi tí ó di pé a máa fàágùn. Ṣùgbọ́n ṣe rí ẹni tó bá ń hùwà burúkú tó ń ṣiṣẹ́ láabi tó wá ń fi wèrè pọ̀ tiẹ̀ tó ní kò sẹ́ni tí ó mọ òun tó wá ń jẹ́ lọ tó dàbí pé kò rí èèyàn tí ó mú, inú ẹ̀ ó máa dùn ni. Irú ẹni bẹ́ẹ̀ ò ní tọwọ́ ọmọ ẹ̀ bọ́ sọ. Irú ẹni bẹ́ẹ̀ ò ní mọ̀ pé ohun tóun ń ṣe láwùjọ kò dáa. Bí gbogbo wa bá wá torí pé ká má bàa ṣe lágbájá, ká má bàa ṣe tàmẹ̀dù, ẹja dákẹ́, ẹ má jẹ́ a sọ̀rọ̀ mọ́. Àbí torí pé àwọn kan wọ́n mọ dọ́gbọ́n wò náà wọ́n fẹ́ sọ wá lẹ́nu pé a fẹ́ dájà lẹ́ńlẹ̀ Yorùbá, ẹja dákẹ́, ẹja fi wọ́n lẹ̀ kán mọ̀ sọ wá lẹ́nu. Rárá o, rárá, ìyẹn ò ṣe wá lóore kankan, kò sì ṣe wá láǹfààní kankan. À ń ba nǹkan jẹ́ ni, à ń dájà lẹ̀ ni, a sì ń ṣe kí ni, à ń fààyè gba nǹkan tí ò dáa tó lè di wàhálà, tó lè di ìyọnu fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá lọ́jọ́ iwájú. Wọ́n ní afífìlà pérín, ọjọ́ kan ló máa ń níyì mọ́. Bẹ́ẹ̀ ni, afífìlà pérín, ọjọ́ kan ló máa ń níyì mọ́. Lẹ́yìn ọjọ́ kan tó bá ti kọ́kọ́ níyì, kò sí ohun tójú òrírí mọ́ ń bẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́? Mo ní láti jáde ṣètò yìí nítorí pé àwọn èèyàn kan challenge mi, wọ́n wá sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, wọ́n ń tẹ àtẹ̀ránṣẹ́ sí mi, wọ́n ń fi àwọn ohùn lélẹ̀, wọ́n ń sọ kùnbákùngbé ọ̀rọ̀, wọ́n tiẹ̀ ń halẹ̀. Ìhalẹ̀ yẹn gangan òun ló bí mi nínú, òun ló jẹ́ kí n fẹ́ sọ fún pọ̀nrípọ̀ngbá àyáláyà bàbá ńlá bàbá wọn pé kò sí ẹni tó lè di àwa lẹ́nu, kò sí ẹni tó lè ní ká má sọ̀rọ̀, kò sí ẹni tó lè dì wá lẹ́nu. A dákẹ́ nítorí pé a fẹ́ káyé sọ wá lẹ́nu ni, àwa náà ò sì fẹ́ sọ̀yàn lẹ́nu, a sì fẹ́ káráyé rí wa gẹ́gẹ́ bí ẹni tí kò fẹ́ kí àlàáfíà kó wà láàrin ìlú. Ṣùgbọ́n tẹ́yìn kan bá wá ríra yín bíi kanranjágbọ́n wípé aláṣẹ̀mọ́lù ni wá ṣẹ̀, tá bá ṣe nǹkan, tá bá ti tẹ̀ mọ́lẹ̀ ó ti tán wọn bí aláya ẹnikẹ́ni dáa kó sọ̀rọ̀. Èmi ti sọ fún yín, bẹ́ẹ̀ bá lẹ̀ ya wèrè, abẹ́rẹ́ wèrè wà. Bẹ́ẹ̀ ni, ara abẹ́rẹ́ wèrè tá a fún yín díẹ̀díẹ̀ náà ló jẹ́ jáde tẹ̀dọ̀rá ń dọ́gbọ́n ṣe àtúnṣe. Ṣùgbọ́n tí wàá nù wá yín, ìgbéraga tó gbé yín wọ̀ kò ní ẹ́fà jẹ́ kẹ́ jáde kẹ́ ṣe sọ́ọ̀rì kanlẹ̀kanlẹ̀ kẹ́ ní mo sọ́ọ̀rì, ẹ mọ̀ dọ́gbọ́n ni bíi pé èmi ò ṣe sọ́ọ̀rì fóyàn kankan o, mo sọ gbá mo sọ àwo. Ṣùgbọ́n ó yí ọmọ tó ń sunkún yẹ̀yẹ́ ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Bẹ́ẹ̀ ni, ó yí ọmọ tó ń sunkún yẹ̀yẹ́ ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Ṣùgbọ́n àkókò ti tó, gbogbo ọgbọ́n yẹn kò jẹ lọ mọ́. It's either you are going to come out and say sorry totally, and agree and accept pé ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀. Yálà èèyàn mọ̀ ń pa èèyàn mọ̀ ń pa ẹ̀. Wàá kó àkóyawọ́, wàá nà tán. Ọmọ Yorùbá ni gbogbo wa. Àwọn tán ti fẹ̀sìn rà ní làákàyè, àwọn tán ti sọra wọn di dìndìnrìn, lèèyàn kan lè máa fi jújú jẹ àbí máa fi jújú bò lójú. Bẹ́ẹ̀ ni, àìmọye èèyàn ló wà, ó ti yé yín, tó lè ṣe nǹkan tí wọ́n máa bí pé ṣé wọ́n ló ṣe, tá dẹ̀ máa búra lórí èké tó dẹ̀ mọ̀ pé lórí èké lòun búra lé. Bẹ́ẹ̀ ni, èmi ò wá fi ẹ̀sùn kan ẹnikẹ́ni pé wọ́n búra èké, ẹ gbọ́ mi yé dáadáa. Ṣùgbọ́n láti dáhùn àti láti fèsì fún ẹ̀yin tí ẹ̀ ń tẹ àtẹ̀ránṣẹ́, tẹ́ ń ṣe voice note, tẹ́ ń ṣépè, tẹ́ ń búyà láyà bàbá ńlá bàbá yín, ẹ̀yin ni mo wá dá lóhùn. Ẹni gbà tán ṣépè ń sìn, ẹni gbogbo wọn ti sá wọlé, wọn lè sọ̀rọ̀ mọ́ tó rọ́mọ̀ pé ké náà ń ṣe rìkísí náà ń ṣe. Ẹni tó bá jẹ fùfù lára ń fò, ẹni tó jẹ gbì ní òkú gbì, ẹni tí ò jẹ gbì kú gbì. N ò ro láabi sí èèyàn kankan, mi ò sì fi ẹ̀sùn tí ò nídìí kan ẹnikẹ́ni. Ìwọ tó o bá gbọ́ fídíò tí mo ṣe, fọ́nrán tí mo ṣe, padà kó o lọ wò ó, kó o lọ farabalẹ̀
kó gbọ́ gbogbo ohun tí mo sọ ń bẹ̀. Mi ò fi ẹ̀sùn kan ẹnikẹ́ni. Ìwọ tó bá ní mo fẹ̀sùn kàn ẹ́ àbí nǹkan kan ṣẹlẹ̀, wò ilé ẹjọ́ tó bá mọ̀ tó dáa jù lágbàáyé tó ti lè rí ìdájọ́ gbà, nìṣó ń bẹ̀. Wàá wá rí i pé màá fi pẹ́rẹpẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀, màá fi tú àṣírí gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń bò mọ́lẹ̀, màá bá yín tú jáde. Ohun tí mò ń sọ ó yé mi, kò rú mi lójú. Mo sì wà lórí ẹ̀, mi ò kúrò ńbẹ̀. Mo tún ń tú sọ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe voice note, tẹ́ ń send message yẹn kẹ́ máa gbọ́ báyìí. Mo tún ń tú sọ pẹ̀lú gbogbo èpè tẹ́ ní wọ́n ṣẹ́, tẹ́ rò pé bóyá òun ò jẹ́ ká irú àwa báyìí lè jáde sọ̀rọ̀. Ó ní mo tún ń tú sọ lénìí kó lè mọ̀ pé béèyàn kan bá ṣe nǹkan tó bá ṣépè àbó sọ nǹkan kan, èèyàn bí irú tèmi kọ́ ló ń bá wí o. Torí mi ò báyàn sí ń di àbòsí. Mi ò sì fẹ̀sùn kànyàn láì nídìí. Mo tún wá ń sọ fún yín lénìí pé mo dúró lórí ọ̀rọ̀ tí mo sọ, mo tún tú sọ lénìí kẹ́ máa gbọ́. Ikú tó pa bàbá ọba Ọ̀yọ́túnjí ó nílò ìwádìí. Ìwádìí tó dẹ̀ nílò kì í ṣe ìwádìí pé kí àwọn oníjẹkújẹ kan kóra wọn jọ kán náwọn ti ṣe ìwádìí. Ìwádìí pé ìwádìí tó máa lágbára. Ẹ gbọ́ mi yé dáadáa. Àwọn ẹ̀rí ọ̀rọ̀ ti wà ń ta ńbẹ̀ yẹn. A ti gbọ́ gbólóhùn tó jáde lẹ́nu oníkálukú tán mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí àbí tí wọ́n mọ nǹkan kan pa ẹ̀. A gbọ́ ohun tó oníkálukú ń sọ. Yálà kí bàbá yẹn tó kú àbí lẹ́yìn tó kú tán, gbogbo ohun tó oníkálukú ń sọ la gbọ́. Now, àwọn tó ń tẹ àtẹ̀jáde fún kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ikú bàbá yèyé, kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Mo ti sọ fún yín, èmi ò wá báyàn jìjà ọba àwo làgbà, èwo làbúrò, ta ni olórí ọba ilẹ̀ Yorùbá. Mo ti sọ fún yín, àìsàn ojú ni kì í ṣàrùn mú. Bẹ́ẹ̀ ni, àrùn ojú ni kì í ṣàrùn mú. Bí wọ́n bá lọ ibi àpèjẹ àbí àṣeyẹ tí ìjọba àpapọ̀ bá pè wọ́n sí àbí ìjọba ìpínlẹ̀, bí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá wà ńbẹ̀, gbogbo wa la rí bí wọ́n ṣe ń tò jókòó, la mọ̀ ta ló ń jókòó síbo. Ìwọ tó bá wá ní bẹ́ẹ̀ kọ́ lórí, wọ́n bá ti bí fúrọ̀ yálà ya bàbá ńlá bàbá ẹ̀ dáa. Wọ́n bá ti gbé jókòó yẹn lẹ̀, tẹni tí ó jókòó ń bẹ̀ fẹ́ lọ jókòó, lọ́bẹ̀ kó lọ lé kúrò kó sọ pé ìwọ ló mọ̀ tó kó lọ tó kó níbẹ̀ kọ́ ni ó ṣe rí. Ìgbà yẹn ni màá tó mọ̀ pé òun sọ̀rọ̀, ìwọ gangan ló mọ bó ṣe yẹ kí nǹkan ṣe rí, ló sì tó bó ṣe yẹ kó rí. Ìdí nìyẹn tèmi ò fi ní bá yín sọ̀rọ̀ kankan lọ lórí ìyẹn. Ìyẹn ò nídìí debate, kò nídìí ariwo. Àǹdẹ́ àárín àwọn ọba yẹn nìyẹn wà, wọ́n máa yanjú ẹ̀ láàrin ara wọn. Àmọ́ ẹ̀mí èèyàn tó sọnù, òun ló concern èmi gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi gbé dání tí mò ń ṣe, gẹ́gẹ́ bí ohun tí mo tún yàn láàyò lẹ́gbẹ̀ẹ́ kan láti máa ṣe, human right, láti máa béèrè fún ẹ̀tọ́ ọmọnìyàn, ẹ̀tọ́ bàbá ọba Ọ̀yọ́túnjí tó ti dolóògbé, ẹ̀tọ́ gbogbo àwọn mọ̀lẹ́bí bàbá ọba Ọ̀yọ́túnjí tó ti dolóògbé, ẹ̀tọ́ gbogbo àwọn ọmọ Àwórì pátápátá, ẹ̀tọ́ gbogbo ọmọ Yorùbá. Yálà àwọn Yorùkọ padà àjẹ́ Yorùbá mọ́ o, àjẹ́ o, nísìnyí Yorùbá la ṣe ń pera wa. Ẹ̀tọ́ gbogbo àwa ọmọ kóòtù òjíire ni pé ìkan nù wa ó kú lọ́nà àìtọ́, ikú ẹ̀ dẹ̀ rú wa lójú. Àwọn ọ̀rọ̀ kan dẹ̀ so mọ́ ọ̀rọ̀ ikú ẹ̀. A sì fẹ́ wádìí húlẹ̀húlẹ̀ ikú tó pa á àti bó ṣe jẹ́. Ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan. Mo ní ó ṣeé ṣe kí gbólóhùn yìí kó pọ̀ nínú ọ̀rọ̀ mi láṣálẹ́ yìí. Wípé bọ́n bá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ. Bẹ́ẹ̀ ni. Fún ọ̀pọ̀lọpọ̀ àwa tí a bá jẹ́ ọmọ ilé ẹ̀kọ́
ìtàn kíkà àbí sísọ eléyìí tí wọ́n mi ò sọ̀rọ̀ history o, literature. If you are a literary student, wà á ti kàwé rí kò tí ì kà rí, bó o bá kà á níwèé wà á ti wò ní fọ́nrán rí níbì kan. Lóòótọ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ìtàn yẹn is a Greek methodology. Ìyẹn ni ìtàn the gods are not to blame tí bàbá wa Ọlá Rótìmí tí wọ́n wá ṣe àdàkọ ẹ̀ sí èdè ilẹ̀ wa. Tó tí mo sọ sóyè wa. It was said that the story was taken from the Greek mythology, but it was adapted into a play by Ọlá Rótìmí titled The Gods Are Not to Blame. Nínú ìtàn yẹn, mo fẹ́ sáré fa àárín kan yọ láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ kékeré fún wa pé bàbá rán ni níṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ. Bẹ́ẹ̀ bá rántí ẹ̀yin tí ẹ bá mọ ìtàn yẹn àbí tẹ́ kàwé yẹn, nígbà tí wọ́n bí ọmọ yẹn, tí wọ́n wo àkọsẹ̀jayé ẹ̀, tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ burúkú, ohun tí ọmọ yẹn ò gbélé ayé ṣe, ohun tí ó ṣẹlẹ̀. Bàbá rẹ̀ tó jẹ́ ọba nígbà náà, inú ẹ̀ bàjẹ́, bó ti jẹ́ pé ó yẹ kí inú ẹ̀ máa dùn ni, nítorí gbogbo ohun tán lọ́mọ yìí ó ṣe, nǹkan burúkú ni. Òní ńgbà míì tán bá ní àyànmọ́ àti kádàrá, pé kò sí bó ṣe wù kí ọmọ ẹ̀dá èèyàn sáré tó, a lè yí padà. Wọ́n lè fawọ́ ẹ̀ sẹ́yìn, wọ́n lè sáré fà á pé kó tètè ṣẹlẹ̀, ṣùgbọ́n bá a ti wáyé páàrí láàrí nígbẹ̀yìngbẹ̀yìn. Ìgbà tí wọ́n bí ọmọ yẹn, tí wọ́n wo àkọsẹ̀jayé ẹ̀, tí wọ́n sọ ohun tí ọmọ yìí tí ó gbélé ayé ṣe, bàbá rẹ̀ pe ẹni tí wọ́n pè ní gbòǹkà, eléyìí tó dàbí ara àwọn òjíṣẹ́ láàfin fún ọba. Ó gbé ọmọ yẹn fún, ó rí bàbá yẹn, ọba yẹn rí gbòǹkà gẹ́gẹ́ bí ẹrú, ó fẹ́ rán níṣẹ́ ẹrú. Ó wá gbé ọmọ yẹn fún, ọmọ tuntun jòjòló tán ṣẹ̀ṣẹ̀ bí. Ó ní kí wọ́n lọ ṣe kíni, kí wọ́n lọ yanjú ẹ̀, ọmọ yẹn ò gbọdọ̀ gbé ayé. Ó ní kán lọ yanjú ẹ̀ nítorí àkọsẹ̀jayé ẹ̀ tí wọ́n ti wò. Wọ́n wá rán gbòǹkà níṣẹ́ ẹrú. Ìgbà tí gbòǹkà wá gbé ọmọ yẹn tó ń gbé ọmọ lọ, gbogbo nǹkan ó yẹ kán ṣe bí nǹkan ètùtù bí nǹkan ẹbọ sí ọmọ yẹn lára wọ́n ti ṣe. Wọ́n so oríṣiríṣi nǹkan mọ́ lẹ́sẹ̀ mọ́ lọ́wọ́ mọ́ lára bí nǹkan rúbọ. Àmọ́ gbòǹkà ńgbà tó ń gbé ọmọ yẹn lọ, ó wá ro ọ̀rọ̀ yẹn wò pé ọmọ tuntun jòjòló tó ṣẹ̀ṣẹ̀ wálé ayé tó lẹ́jẹ̀ lọ́rùn, ẹ̀mí èèyàn ló fẹ́ tọwọ́ ń bọ̀ yìí, bó tiẹ̀ jẹ́ pé kò gbọdọ̀ mọ́ jíṣẹ́ tó bá rán, nítorí pé ara àwọn òjíṣẹ́ ọba lòun. Ó ro títí ọmọ, ó ro ti ẹ̀jẹ̀ tó wà lọ́rùn ara ẹ̀, ó ṣe kí ni? Ó wá gbé ọmọ yẹn pé èmi kọ́ ni màá fi ọwọ́ mi gba ẹ̀mí lọ́rùn ọmọ yìí, àmọ́ màá jíṣẹ́ tó bá rán mi, ṣùgbọ́n lọ́nà míì ni màá gbà jẹ. Torí òun náà rò pé ó dáa, ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrutòru, kí ló dé tí kábíyèsí wọ́n mọ̀ pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ níṣẹ́ yìí kò yẹ ká máa fi rán ọmọ ẹni. Bẹ́ẹ̀ ni, nítorí irú ohunkóhun tó wù kó ṣẹlẹ̀ tí kábíyèsí fi ní kán gbé ọmọ kán lọ fi ṣe nǹkan ìrúbọ. Tó bá jẹ́ lóòótọ́ kábíyèsí mọ̀ sọ pé nǹkan aburú fẹ́ ṣẹlẹ̀ kó má bàa ṣẹlẹ̀ náà ṣe fẹ́ ṣe, kí ló dé tí kábíyèsí ò fi ṣe pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfi rán ọmọ ẹni, kábíyèsí ò ṣe lọ ṣe fúnra rẹ̀. Èrò gbòǹkà nìyẹn. Gbòǹkà wá rò pé báwọn bá fọwọ́ wọn tán fọ ẹsẹ̀ wọn pé ọwọ́ wọn kọ́ ni ó ti wáyé, ọwọ́ tèmi náà kọ́ ni ó ti wáyé, àmọ́ màá jíṣẹ́ tán rán mi. Ó ṣe kí ni? Ó gbé ọmọ yẹn lọ sínú igbó, nínú aginjù, inú igbó kìjikìji, ṣùgbọ́n kò gba ẹ̀mí lẹ́nu ọmọ yẹn. Ó gbé ọmọ yẹn lẹ̀ síbẹ̀ pé tọ̀, ó ṣeé ṣe ẹranko burúkú kan bí ejò, bí kìnìún, bí àmọ̀tẹ́kùn yóò dé, yóò pa ọmọ yẹn jẹ, ṣùgbọ́n kò ní sojú òun, ẹ̀mí ọmọ yẹn ò ní bọ́ lójú òun, kò dẹ̀ ní bọ́ lọ́wọ́ òun. Òun kúrò ńbẹ̀, ó bá tiẹ̀ lọ.
nígbẹ̀yìngbẹ́yín ọmọ yẹn ò kú. Ẹni ẹlẹ́ni, bàbá àgbẹ̀ tí ò lọ́mọ, tí ò rọ́mọ bí, ló gbé ọmọ. Ìrí tó sì rí ọmọ, ó rí i pé wọ́n gbé síbẹ̀ bí nǹkan ìrúbọ ni. Òun wá sọ ọmọ ní kíni? Ó sọ ní Adérọ́pò. Ó sọ ọmọ ní Adérọ́pò. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ wa a fẹ́ràn láti máa gbọ́ ìtàn, a fẹ́ gbọ́ tán, ṣùgbọ́n torí ìjọba àkókò mi ò ní fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ ohun tí mo fẹ́ fàyọ fún wa láàrin yẹn ni pé kábíyèsí rán Gbóǹkà níṣẹ́ dé tòrutòru. Wọ́n rán níṣẹ́ ẹrú, ṣùgbọ́n Gbóǹkà fi tọmọ jíṣẹ́ tí wọ́n rán nítorí pé ó rò pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni, kí ló dé tó jẹ́ mi ni wọ́n wá fi rán tí wọ́n ṣe fi rán ẹlòmíì. Ẹ jẹ́ ká wá sórí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀. Láti pilẹ̀, láti bẹ̀rẹ̀ ni mo ti sọ. Mo ní ó ṣeé ṣe bàbá ọba Ọ̀yọ́túnjí, ó ṣeé ṣe pé ọ̀rọ̀ wọn kàn rìn sásìkò, ó ṣeé ṣe kó àbí bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n nǹkan kan tèmi nínú ẹjọ́ tí wọ́n rò kalẹ̀, nínú àwọn ẹ̀rí tó farahàn, tó fojú hàn tá a rí, àtọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá ọba Ọ̀yọ́túnjí àtèyí tó jáde lẹ́nu ìyàwó wọn, tá a bá tún wá mú lọ, tá a bá ṣàpẹẹrẹ pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde láti ààfin àti èyí tó ń jáde lẹ́nu àwọn èèyàn kan, ohun tó dájú ni pé lóòótọ́ ni bàbá ọba Ọ̀yọ́túnjí ó lọ sáàfin Aláàfin Ọ̀yọ́. Lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀. Bó tẹ̀ jẹ́ pé àwọn kan fẹ́ mọ́ sọ pé ọ̀mùtí ni, bóyá ọtí tó mu yó lójó ṣubú. Ó ní mo ṣe ní ẹjọ́ là kọ́kọ́ kọ́ ká tó lè jà o. Ìwọ tó bá fẹ́ gbé yẹn wá as a point, mo fẹ́ bi ẹ́, lọ mú àwọn ẹ̀rí wá fún mi pé látẹ̀yìnwá bàbá ọba Ọ̀yọ́túnjí a máa mọtí yó, a máa ṣubú, tó máa ń fẹsẹ̀ gbó, tó máa ń fara pa bẹ́ẹ̀, tí ì ṣe pé irú èní nírú ẹ̀ tí wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu kó wọn jọ. Tó o bá ti ní mẹ́nu kúrò lórí ọ̀rọ̀ pé ó ti lè mọtí jù, òun ló lẹ́nu ẹ̀, òun ló lára ẹ̀. Bàbá àgbàlagbà tó gbé ìgbésí ayé ẹ̀ up to that age, ìwọ kọ́ ló máa wá sọ fún wa pé ó mọtí, ọtí ò dáa fún health ẹ̀. Ìwọ tó ò mọtí, kí ni health tiẹ̀, kí ni status health tiẹ̀? What is the status of your own health? Kì í ṣe gbogbo wa lágọ̀ o, kì í ṣe gbogbo wa lórí wa ò pé. Okay? So ẹ gbé ọ̀rọ̀ ọtí yẹn, ẹ gbé jù sígbó, ẹ yọ dànù síbì kan, a fẹ́ gbọ́. Èèyàn tí ó ń mọtí àmupara tó ti kọjá 70, ẹ gbàgbé gbogbo nǹkan tó kù tẹ́ fẹ́ sọ. Even at 70 something gan, bí nǹkan bá ṣe, téèyàn kan wá ní òun lòun ṣe nǹkan kan sí tó fi kú, ó yẹ ká sọ fún rẹ bẹ́ẹ̀ kórí ẹ̀ ò pé. O níṣẹ́, tó bá níṣẹ́ ni ẹni tó ti over 70, ọ̀dọ́ gbogbo wa là ń gbàdúrà pé ká dàgbà jù bẹ́ẹ̀ lọ, ká dàgbàdàgbà, ká dògbó. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, anything above that age, bí anybody bá ní kinní kan ló ṣe kinní kan, àwa wí ní gbogbo ẹ̀. Now, ó ti wà establish, wọ́n lọ síbẹ̀, ó ti wà establish end láti gbọ́ pé lóòótọ́ ní ṣẹlẹ̀. A dẹ̀ tún gbọ́ pé ọ̀rọ̀ yẹn gan ó dọ̀rọ̀ pé wọ́n dágọ̀ ọlọ́pàá lórí ẹ̀. A dẹ̀ rẹ́ẹ̀rí àwọn ibi tí bàbá yẹn fi ṣubú tó fi pa. Wọ́n wá ná wọn ná, èmi ò sí ńbẹ̀. Láàfin kan mọ́ ọ lọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé ikú bàbá yèyé náà ló ní ó yá, ẹ bá mi lé wọn jáde kúrò nínú ààfin mi. Mark down nínú ààfin mi. Nínú ọ̀rọ̀ ẹ bá mi lé wọn jáde kúrò nínú ààfin mi, kò tí sí ẹ bá mi nà wọ́n kẹ́jẹ́. Ó dáa, ẹ tì wọ́n jáde kúrò nínú ààfin bá kiri. Nínú ọ̀rọ̀ ẹ tì wọ́n kúrò nínú ààfin pẹ̀lú kàntànkàntàn tán bá kiri, kò tí sí ẹ tì wọ́n ṣubú kẹ́jẹ́ jáde lára wọn, kò tí sí nínú gbólóhùn yẹn.
ẹ má dé o, ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Bá a bá rán ni níṣẹ́ ẹrú, ó yẹ ká lè fi tọmọ jẹ. Kódà ká tiẹ̀ ní wọ́n sọ pé ó yẹ gbé wọn, ẹ lọ bẹ́ wọn lórí nísìn, irú ẹ̀yin tẹ́ jíṣẹ́ yẹn tẹ́ wà ń bẹ̀, ó yẹ kẹ́ lè rorí yín pé ẹ ṣàtẹ̀já mú wọn kó wájú kábíyèsí náà, bóyá ká sọ fún wọn kán tètè mọ́ ọ lọ, bó bá ṣe é ṣe gan kán kú ònú ìlú Ọ̀yọ́ níjọ́ yẹn o, wọn gbọ́dọ̀ sún Ọ̀yọ́ o, either way. Ẹ ṣáà satisfy command. Bá jẹ́ṣẹ́ ẹrú náà rán yín, ẹ ti fi tọmọ jẹ nìyẹn, nítorí pé ẹ ṣe ọmọlúàbí sí àwọn èèyàn yẹn. Àmọ́ nínú pé àti ìgbọ́ pé wọ́n rán yín níṣẹ́ ẹrú, torí àti ìgbọ́ pé wọ́n sọ pé kẹ́ ẹ lọ gbẹ̀mí lọ́rùn wọn, àti ìgbọ́ pé wọ́n ní kẹ́ ẹ nà wọ́n, kẹ́jẹ̀ bò wọ́n. Ohun tó ń kálukú sọ ni pé wọ́n rùdù, wọ́n sì ní pé kán ṣe kí ni, kán jáde kúrò nínú ààfin. Ṣùgbọ́n ohun tó dájú tí ọ̀pọ̀lọpọ̀ yín náà ti sọ mọ́rọ̀ ni pé wọ́n tì wọ́n pé kán jáde nínú ààfin, wọ́n tì wọ́n jáde. Èmi wá fẹ́ gbà pẹ̀lú yín pé wọ́n tì wọ́n jáde náà ni. Ìwọ tó ń sọ òṣì ọ̀rọ̀ tó ní agbádá ló kọ́ bàbá yẹn lẹ́sẹ̀ tí bàbá yẹn ṣubú, ṣé bágbádá ṣe ń kọ́ bàbá tiẹ̀ lẹ́sẹ̀ tó fi ń ṣubú lọ́jọ́ ayé tiẹ̀ nu? Ṣé bágbádá ṣe ń kọ́ bàbá tiẹ̀ lẹ́sẹ̀ tó fi ń ṣubú nígbà ayé tiẹ̀ nu? Àbí bàbá yẹn jẹ́ ọmọ kékeré tí ò mọ bá ṣe ń rìn inú agbádá, tí ò mọ agbádá wọ̀? Ẹ dáhùn àwọn ìbéèrè mi. Ìbéèrè ò fàjà. Bóyá agbádá ló kọ lẹ́sẹ̀ ó wá ṣubú. Ṣé agbádá yẹn kọ́ ló wọ̀ tó fi débẹ̀? Kí ló dé tí ò ṣubú? Àti bó ló ti ń wọ agbádá yẹn bọ̀? Máìlì mélòó ní ìrìn àjò tí wọ́n rìn? Ibi mélòó ni bàbá yẹn ti wọ agbádá dé nílé ayé ẹ̀ tí ò ṣubú? Ìdí nìyẹn, ara ìwádìí tá à ń sọ nìyẹn tó fi gbọ́dọ̀ wáyé. Nítorí nígbẹ̀yìn gbẹ̀yìn tí wọ́n bá establish fact pé lóòótọ́ náà wá kí kábíyèsí, lóòótọ́ nìkan ṣẹlẹ̀, kábíyèsí ní ẹ lé wọn jáde, ẹ jẹ́ kán máa lọ, mi ò fẹ́ rí wọn mọ́. Ọ̀rọ̀ ni kábíyèsí sọ, àṣẹ ni kábíyèsí pa. Kábíyèsí ò ní kẹ́nikẹ́ni lọ nà wọ́n, kábíyèsí ò ní kẹ́nikẹ́ni lọ tì wọ́n débi tí wọ́n ó ṣubú. Bá a bá wá rẹ́ni tí ó jíṣẹ́ kọjá ibi tí wọ́n rán nínú àwọn tó wà nínú ààfin lọ́jọ́ náà lọ́hùn, ṣé kò yẹ kán fojú irú ẹni bẹ́ẹ̀ hàn síta kí gbogbo wa mẹni tó ṣiṣẹ́ láabi tó ti bàbá ọba Ọ̀yọ́túnjí ṣubú? Bó bá sì ṣe kán nà wọ́n náà ni, ṣé kò yẹ kán fojú ẹni tó na bàbá oníbàbá, kò yẹ kán fi hàn wá? Kán má bàa ṣe kí ni, kán má bàa ta ìdọ̀tí ẹrẹ̀ sórí àpèrè Aláàfin Ọ̀yọ́, kán má bàa kó rándanràndan títí wọn, kán má bàa kó bá bàbá oníbàbá tó ṣẹ̀ṣẹ̀ jọba. Ṣé kò tọ́? Ṣé kò yẹ? Ṣé nínú lámẹ̀tọ́ kọ́ ni pé ká gbọ́ pé wọ́n ti fojú ẹni tó jíṣẹ́ kíṣẹ́ tí wọ́n rán, wọ́n ti fojú ẹ̀ hàn, wọ́n ti mú síta? Yálà ohun tó ṣe ló fa ikú tó pa bàbá yẹn, àbó òun kọ́. Ṣé kò tọ́ kí ká ti máa gbọ́ pé wọ́n ti gbójú irú ẹni bẹ́ẹ̀ síta pé àbórúkọ ẹ̀ pé ẹni tó nà wọ́n rèé o, àbí ẹni tó tì wọ́n ṣubú rèé o, ṣùgbọ́n kì í ṣe iṣẹ́ tí wọ́n rán ló jẹ́ o, ó jẹ́ṣẹ́ kọjá ibi tí wọ́n rán ni. Wọ́n sọ pé kí wọ́n sin àwọn bàbá yẹn àti ìyàwó wọn jáde ni. Ṣé kò yẹ ká ti gbọ́ kankan nú ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe rí? Ìbéèrè táwa ń béèrè nìyẹn, ohun táwa fẹ́ mọ̀ nìyẹn, ohun tá a fẹ́ gbọ́ nìyẹn. Ìdí nìyẹn tá a fi ní ó yẹ kí ìwádìí wáyé lórí ọ̀rọ̀ yẹn, ó sì yẹ kán mú òótọ́ àti òdodo tó wà ń bẹ̀, ó yẹ kán mú jáde. Ọ̀rọ̀ a máa rìn lọ́tọ̀ọ̀tọ̀. Mo lè sọ̀rọ̀ èèyàn létí ẹ kí n sọ pé ó rí bí wọ́n ṣe ń ṣe ni, wọ́n sì ń lọ síbẹ̀, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo bí páwọn náà níbẹ̀. Ẹni ni ẹni tó ń fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Èmi sọ̀rọ̀ fún ẹni,
mi ò ránṣẹ́ pé kó lọ ṣe nǹkan kan. Bí wọ́n bá gbé ọ̀rọ̀ yẹn sọ́wọ́ tó bá wá rò pé ó fìyà jẹ nìyẹn nítorí ohun tó ti gbọ́, indirectly èmi kọ́ ni mo rán ẹ kó ṣe, but ó sì involve mi torí pé asọ̀tì ọ̀rọ̀ ló ń jẹ́ pé ọmọ mi gbẹ́ náà, asọ̀tì ọ̀ràn òun ló ń jẹ́ pé ọmọ mi gbẹ́ náà. Sórí gbogbo ariwo Ọ̀yọ́ ló, ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tẹ́ jẹ́ ojúlówó ọmọ ọkọ Ọ̀yọ́ tẹ́ dẹ̀ dúró déédéé tẹ́ fi síbì kankan, ẹ má bínú. Ọmọ ọsàn ló ń kó pọ́npọ́ báyà ẹ̀, ẹ má bínú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí gbólóhùn bá jáde lẹ́nu wa tó bá taba gbogbo yín, ẹ má bínú, ẹ má bínú. Àwọn náà ń takú láyà, àwọn náà ń fa èṣù lọ́yàn tí wọ́n mọ̀ kó ọ̀rọ̀ wá sọ́dọ̀ yín, ẹ wá ní bínú sí wa nítorí pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí bá a ṣe fẹ́ ṣe tí ọ̀rọ̀ yẹn ò ní jáde. Gbogbo yẹn Ọ̀yọ́ ló gbọ́ Yorùbá, kò sẹ́ni tó gbọ́ Yorùbá. Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Yorùbá wo lẹ gbọ́? Níbo lẹ ti gbọ́? Tó o bá gbédè ni, tó o mọ nǹkan tó ń pè ní Yorùbá, lẹ́nu ẹ̀ ò yẹ kó máa jáde, kò ní jáde lẹ́nu ẹ̀. Wà á ti mọ̀ pé ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ gangan ó ń fi ẹ́ hàn bí ọ̀daràn, ó ń fi ẹ́ hàn bí apààyàn. Wọ́n lájẹ́ ké lánàá ọmọ kú lénìí, ta ni ò mọ̀ pàjẹ́ tó ké lánàá ló pọ̀ ọmọ jẹ, bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ ṣe rí. You rub yourself in, nobody did, you did yourself. Wọ́n fúnra ẹ ló kírẹ́ bọnú ọ̀rọ̀ lórin lẹ́sẹ̀ ọ̀rọ̀ ló dẹ̀ ó bẹ̀rẹ̀ iṣẹ́ ara ẹ̀ ó dẹ̀ parí ẹ̀ fúnra rẹ̀. Bí tí ò bá gbọ́ yìnkìn inú ò kí ń bàjẹ́. Bẹ́ẹ̀ ni èmi àti àwọn arákùnrin kan nílùú yìí, àwọn ọmọ ìlú yìí tá a máa ń pè ní akátá tí wọ́n dẹ̀ fẹ́ràn ká máa pa wọn bẹ́ẹ̀, à ń sọ̀rọ̀. Ibi tá a dúró sí tá à ń sọ̀rọ̀, wọ́n wá ń sọ̀rọ̀ nípa bí ìdílé wọn ṣe rí, kálukú wọn ń sọ̀rọ̀ nípa ìyàwó wọn, èmi ń tẹ́tí mò ń gbọ́ ni, àwa níbi tá a ti ń ṣe fàájì. Ìgbà tí wọ́n sọ oríṣiríṣi lọ, nínú àwọn tá a jọ jókòó, méjì inú wọn ò níyàwó ńlé. Wọ́n wá ń sọ ohun tó ṣẹlẹ̀ tí wọ́n fi níyàwó mọ́, wọ́n fi dẹni tí ò níyàwó ńlé. Ibi tí wọ́n ti ń sọ nínú àwọn ọ̀rọ̀ tó ń jáde ni pé ìyàwó ìkànnì wọn níyàwó ń ṣèṣekúṣe, òun bá ń bi tó ti ń ṣàṣemáṣe lórí ibùsùn táwọn jọ ń sùn nínú ilé àwọn. Tó bá jẹ́nu yàrá ọ̀dọ̀ àwọn lòun ti báyàwó òní, ó ní bóyá àwọn ò ní dàrú, bóyá òun ò ní kọ́lẹ̀, bóyá àwọn ò ní fúnra wọn lẹ̀. Ó ní ṣùgbọ́n nínú yàrá àwọn ọmọ òun lòun ti bá, pé nǹkan tó dùn òun jù nìyẹn, níbi tí àwọn ọmọ òun ń sùn sí, ibẹ̀ ló ti lọ ń ṣèṣekúṣe. Wípé ẹ̀rí ọkàn ò tiẹ̀ jẹ́ pé yàrá àwọn ọmọ tí mo bí fún ọkọ mi ni, pé inú ibẹ̀ ló tún ti ń ṣèṣekúṣe, pé kò bọ̀wọ̀ fún àwọn ọmọ òun yẹn gan, ó ń bí òun nínú, wípé ohun tó jẹ́ kóun filẹ̀ nìyẹn. Ó lóun lọ sẹ́wọ̀n nítorí ọ̀rọ̀ yẹn, pé torí pé òun yìnbọn, bó tiẹ̀ jẹ́ pé ìbọn yẹn ò bá arákùnrin yẹn fo wíńdò jáde, ó fọ́ gbogbo gíláàsì, òun wá yìnbọn, ó níbọn yẹn ò bá, ṣùgbọ́n ọlọ́pàá padà wá mú òun torí pé ìyàwó pe ọlọ́pàá, wọ́n tì í mọ́lé. Ẹlòmíín nú àwọn tá a jọ jókòó, ìyẹn jẹ́ funfun, ìyẹn wá ní rìnkùnrin, ó ní ṣùgbọ́n òun ò tí ì ka mọ́bẹ̀, òun ò tí ì rí, òun ò dẹ̀ tí ì pé so fún díẹ̀ yìí ọkàn òun ò tiẹ̀ lọ́bẹ̀, òun ò mọ nǹkan tóun máa ṣe, òun ò dẹ̀ mọ nǹkan tóun lè ṣe. Ó ní ṣùgbọ́n bó bá ń ṣe níwọ̀nba àgbà tóun ò bá ti fojú òun rí kóun ka mọ́, ó nínú òbí òun kò dẹ̀ fi nǹkan kan ṣe òun torí òun ò rí, òun á gbọ́kàn kú òun bẹ́ẹ̀, òun á dẹ̀ gbà pé ìyàwó òun ò rìnrìn kùnrin, kò ṣàṣemáṣe. Ohun tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ yẹn ni pé wọ́n ní tétí ò bá gbọ́ yìnkìn inú ò kì í bàjẹ́, àwọn bàbá wa ló fi kọ́ wa bẹ́ẹ̀. Bá ṣe ń sọ̀rọ̀ wọn lọ wájú tán lọ sọ lọ sẹ́yìn, nǹkan ọ̀rọ̀ ẹyọ kan ṣoṣo yẹn lèmi mú tí mo fi summarize gbogbo ohun tó ń sọ, pé bí tí ò bá gbọ́ yìnkìn inú ò ní bàjẹ́. Gbogbo ohun tó wù kó ṣẹlẹ̀ tó fi di pé ọ̀rọ̀ bàbá yẹn lọ bó ṣe lọ yẹn, ó lóhun táwọn èèyàn kan ti gbọ́ tó ń bí wọn nú tó fa gbogbo ohun tó ṣẹlẹ̀. Ibi tọ́rọ̀ yẹn ti jáde, ẹni tó sọ̀rọ̀ yẹn jáde, tó pète, tó pèlò
ohun táwọn èèyàn ó lè má ní lọ́kàn pé yóò la kú bàbá yẹn lọ bẹ́ẹ̀ ni ó lè má la pé òun lè má ní lọ́kàn pé ohun tí mò ń ṣe àbí tí mò ń sọ nígbà tó ń ṣe wípé yóò já síkú fún bàbá yẹn òun lè má ní lọ́kàn bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ibi tọ́rọ̀ já sí ni pé ó já síkú fún bàbá yẹn àmọ́ bàbá yẹn rìnrìn àjò ó wá sáàfin nǹkan kan ṣẹlẹ̀ wọ́n na bàbá wọ́n ti bàbá wọn ti bàbá fẹ́ kó àkóyawọ́ tá a fẹ́ kọ́rọ̀ wá dàbí asúnkun símú tí wọ́n ló ń fi kún pamọ́ pé bí ò bá wá níkun yóò wá ń kẹ̀lẹ̀bẹ̀ àkókò ní láti ṣe kíni láti fakò mú òkun gbogbo ohun tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn yọ àkókò ní láti rí i pé ìwádìí tó péye tó dájú ó wá sáyé pé àti ẹ̀ dákẹ́ ọlá pé a gbọ́ páwọn kan ti ń ṣiṣẹ́ lórí ẹ̀ a dẹ̀ gbọ́ páwọn àgbààgbà kan ti dìde pé wọ́n fẹ́ yanjú ẹ̀ àwa wò pé ókè ẹ já wo ibi tí wọ́n yanjú ẹ̀ sí ẹ já wo bí ó ṣe lọ ẹ já wo ibi tí ó forí sọ ká má doni sọnù kan má ní ṣe bẹ́ẹ̀ pariwo a sì ti dá yín lóhùn a ti ń ṣe nǹkan lórí ẹ̀ kí lẹ tún fẹ́ gbà ṣùgbọ́n báyìí wèrè kan ẹ̀yin ọmọ ìran kíran kẹ wá máa jáde kẹ máa wá ṣe voice note ránṣẹ́ sáwà kan àbí kẹ máa sọ̀rọ̀ bíi pé ẹ̀ ń lérí pé wọ́n bí ẹnì kankan dáa kó sọ̀rọ̀ yóò bá ìyá láyà yín àti bàbá ńlá bàbá gbogbo yín gbogbo ẹnu ni mo fi sọ bẹ́ẹ̀ ó bàjẹ́ fún yín gbogbo yín nítorí irọ́ ni mi nípa mọ́ yín irọ́ ni mi nípa mọ́ èèyàn bọ̀ èèyàn kankan ò lè ní kí n má sọ òótọ́ tó wà lẹ́nu mi àfèyí tó bá fẹ́ sán kú kékeré nu yín ló kù àfèyí tó bá fẹ́ sán kú nu yín ló kù ló máa ní kí n má sọ nǹkan tó wà lẹ́nu mi àtòótọ́ irọ́ ni mi nípa mọ́ èèyàn àbòsí ni mi ní báyàn ṣe mo sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé ó tètè jẹ́ ó yé mi irú ìrìn àjò mi ohun tí mo lè ṣe ohun tí mi ò lè ṣe so péyàn kan mọ jáde yálà à ń ṣe pé lé gbogbo èèyàn ni à ń ṣe kinní kan pé bóyá òun náà wá fi halẹ̀ làwọn èèyàn kan ò ní lè sọ̀rọ̀ yọ mí kúrò nínú wọn mi ì sí nínú wọn ẹni tí ò jẹ gbè òun kú gbì ẹni tí ò ṣiṣẹ́ èpè ò lè ràn o bẹ́ẹ̀ ni àfẹn tó bá ṣiṣẹ́ èpè ìbá jẹ́ mi ìbá jẹ́wọ́ look this is what I've been doing ever before now and I will continue to do it. ìyẹn wá mí pé torí pé wọ́n ṣe nǹkan tí ò dáa séèyàn kan lénìí mo jáde mò ń sọ̀rọ̀ nípa pé ohun tó ń ṣe sẹ́niyẹn ò dáa ìyẹn ò já sí pé tóun náà bá wá dé tó dọ̀la tára tuntun tó bá ṣe nǹkan tí ò dáa màá wá dákẹ́ pé torí pé wọ́n ṣe nǹkan tí ò dáa sí ń jọ sí mo jáde mo sọ̀rọ̀ nípa ẹ̀ màá sọ tiẹ̀ náà màá sọ tiẹ̀ fún màá yọ màá gbélé lọ́wọ́ ìrìn àjò tèmi ò sínú that is why bó bá ṣe nǹkan tí ò dáa tí n bá sọ ọjọ́ tó bá ṣe nǹkan tó dáa tí n bá rí ó ti di dandan fún mi mo gbọ́dọ̀ wá sọ nítorí pé there is nothing personal between you and I pàápàá jùlọ ọmọ Yorùbá lájọ ń sọ̀rọ̀ lórí ẹ̀ pé ẹ má fìyà jẹ nìkankan ẹ má yan ẹnìkankan jẹ ẹ̀yin nǹkan ẹ má ríra yín bíi pé ẹran àṣẹmọ́lù ni wọ́n tá a bá ṣe àṣegbé irọ́ lẹ́pa o ẹ ṣègbé o ayé Johnson ni wọ́n mọ̀ ní ẹ fi wọ́n lẹ̀ ó kù wọn kọ́ lọ́run rárá àjọ máa yanjú ẹ̀ látàyè lọ́ ń sìn ni because ó ti ń hàn gbangba sọ́pọ̀lọpọ̀ wa ń sìn pé ọ̀pọ̀lọpọ̀ yín ó dàbí pé ẹ ti rí fìrífìrí pé irọ́ ni ọ̀run àpáàdì ọ̀run rere àlìjọ́nà iná jàhánámọ̀ ó dàbí pọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti mọ̀ pé rọ́lẹ̀ ń pa òun lẹ ṣe ń hùwà tẹ́ ń hù torí tá a bá yẹ iṣẹ́ tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ yín wò ìwà ẹni tí ó lọ sínú iná tẹ́ ń polówó tẹ́ ń polongo òun ló wà lọ́wọ́ yín tí wàá ló lè mú yín tẹ́ ń hùwà yẹn ṣùgbọ́n tẹ́ ń polongo pé káwọn èèyàn máa hùwà yẹn á já sí pé ẹ mọ̀ pé rọ́lẹ̀ ń pa fọ́pọ̀lọpọ̀ ni
So the mere fact that some of you have the effrontery and the guts to be coming into my inbox and leaving voice note, leaving messages, wípé torí pé wọ́n ti ṣépè kan, wọ́n bí èmi, yóò bà yàrá ya gbogbo yín. Àwọn wo ni ò ní lè sọ̀rọ̀? Ìyẹn ẹni tó bá ń parọ́ lẹ̀ ń bá wí yẹn, ẹni tó bá ń fẹ̀sùn tí ò ń ṣe tèèyàn kan yàn, ó lẹ̀ ń bá wí yẹn, kì í ṣe mi. Mi ò parọ́ mọ́ yàn kankan. Mi ò dẹ̀ fẹ̀sùn tí ò ń ṣe tẹnikẹ́ni kan ẹnikẹ́ni. Nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ẹjọ́ tèmi àti yín jọ gbọ́ àtàwọn fídíò tá a ti jọ rí. From all the parties involved, inú ẹ̀ lèmi ti mú ọ̀rọ̀ tèmi tí mò ń sọ. Mi ò sì jayò pa. Mo sì dúró lórí ọ̀rọ̀ mi sẹ́ẹ̀. Ẹ má gbé ìwádìí yẹn láàrin. Ẹ gbé e látilẹ̀. Ẹ padà sórí ọ̀rọ̀ tí mo ti fi ṣe àkọlé lórí ọ̀pọ̀lọpọ̀ ètò tí mo ṣe pé bá a bá fẹ́ gbígi ọgbọ́n, ẹ jẹ́ ká kọ́kọ́ fa gbogbo igi àbámọ̀ tó bá wà ńbẹ̀ tù. Ẹ wú wàhálà yìí ńlẹ̀ tí gbòǹgbò ni. Ẹ má sọ di àgékù ejò tó ń sọ̀rọ̀ bí agbọ́n. Ìdí tí mo fi ní kẹ́ ẹ wú tí gbòǹgbò ẹ má sọ di àgékù. Ohun tó ń ṣẹlẹ̀ yìí, ìlú Ọ̀yọ́túnjí, South Carolina, l'Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí ohun tá à ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, wọ́n ló ti wà divided pé ìjà ti wà ńbẹ̀ yìí pé àwọn náà ti ń wúrú ìwà táwọn èèyàn kan ń wù nílùú wọn. Àwọn náà ti ń wúrú ìwà, wọ́n ti ń ṣerú nǹkan táwọn èèyàn kan ń ṣe nílẹ̀ Yorùbá. As in, wọ́n ti ní caucus, wọ́n ti ní faction, wọ́n ti ń bára wọn jà. Eléyìí tó mú kọ́pọ̀lọpọ̀ gan máa sọ pé ọba àná kì í ṣe ti jẹta o. Ọba ìlú Ọ̀yọ́ tó jẹ́ àná tó gbéṣẹ̀. Ó mú kọ́pọ̀lọpọ̀ gan máa sọ pé ó yẹ kán padà lọ investigate irú ikú tó pa bàbá yẹn. Ó dẹ̀ ti di hìhìhì. A ti ń gbọ́ pé wọ́n ti gún yàn lọ́bẹ, ó ti kú. A ti ń gbọ́ oríṣiríṣi. Okay, irú gbọ́mi sí omi òtó wo ló wáyé? Àríyànjiyàn wo ló wáyé tó fi di pé à ń yọ̀bẹ gúnra ẹni lágùnpa? Ìgbà tó wáyé tá a gúnyàn lọ́bẹ, kí ló dé tí ìtọ́jú ò tètè dé? We are talking about America now, South Carolina. There are numbers to call for emergency. Ohun tọ́pọ̀lọpọ̀ wa kàn mọ̀ ni pé ọ̀nà gúnyàn lọ́bẹ pa, ó kú. Okay. Ṣé gbàrà tán gún ẹni lọ́bẹ pa, sáwọn èèyàn wà ńbẹ̀, sáwọn èèyàn ò sí ńbẹ̀? Ṣé wọ́n pe emergency service àbí wọn pè? A fi yẹn ṣe pé tọ̀, ìlú òyìnbó ló ti ṣẹlẹ̀, àwọn tó wà ńbẹ̀, they know the right thing to do. Àmọ́ nísìnyí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí, pẹ̀lú gbogbo rúdurùdu tí gbogbo wa ń rí, does this not call for investigation? Wípé òkè kí ló ń ṣẹlẹ̀? Inú mi dẹ̀ dùn pé ẹnu àwọn èèyàn kan náà láti ń gbọ́ pé ẹnu wọn kò ń bẹ̀ yẹn mọ́, ibẹ̀ yẹn ti dàrú. Okay, let's find out. Ìgbà wo níbẹ̀ bẹ̀rẹ̀ sí dàrú? Because for a very long time tí ìlú yẹn ti wà ń bẹ̀ látìgbà tó ti wà ń bẹ̀, a gbọ́ rí pé wọ́n ń jà. A dẹ̀ mọ̀ bóyá irú nǹkan bẹ́ẹ̀ yẹn wà ń bẹ̀. Bóyá ó ti wá rí bẹ́ẹ̀ ti pẹ́ tá a mọ̀. Let the investigation start from there and let the investigation reveal wípé àwọn náà ti ń wúrú ìwà tá à ń wù nílẹ̀ wa o. Wọ́n ti ń gbéra wọn lẹ́sẹ̀, wọ́n ti ń jà tipẹ́ o. Even tó bá jẹ́ pé àtìgbà tí olóògbé bàbá ọba Ọ̀yọ́túnjí ti débẹ̀, irú ìwà bẹ́ẹ̀ ti débẹ̀. A fẹ́ mọ̀. Because these people need to be cancelled pé rárá kò yẹ kó rí báwọn kọ́ ló ṣe yẹ kó lọ. Àwọn tó wá tó gbérú nǹkan bẹ́ẹ̀ wá àbí tí wọ́n ń kọ́ yín nírú nǹkan bẹ́ẹ̀, ohun tí ò dáa ni wọ́n ń kọ́ yín. It is not in our character. Ìyẹn ò sí nínú ìwà àtàṣà wa. A mọ àwọn nǹkan tó jẹ́ pé ọ̀dọ̀ tiwọn mọ́ ṣe ń ṣe nìyẹn. Ìdí nìyẹn tó ṣe pàtàkì. Investigation yẹn gbọ́dọ̀ wáyé. Ọdẹ tó pẹran tó ń ṣètùtù torí èèní kọ́
torí míì ni kì í ṣe torí eléyìí tó ti pa. Lóòótọ́ ni kò sóhun tá a lè ṣe tó lè gbé bàbá ọba Ọ̀yọ́túnjí padà wá, bọ̀ a lè immortalize bàbá ọba Ọ̀yọ́túnjí nípasẹ̀ lílo ohun tó ṣẹlẹ̀ yìí láti ṣe àwọn àtúnṣe tó bá tọ́ àti tó bá yẹ, láti rí i pé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́, kò ní gbérí mọ́, yálà ní òkè òkun ni àbí lórí ilẹ̀ wa. Bó bá jẹ́yàn kan ló wà láàfin yẹn tó dúró sọ́dọ̀ kábíyèsí gẹ́gẹ́ bí ẹni tó ń pè ránṣẹ́, tó jíṣẹ́ kọjá ibi tí wọ́n rán, bí wọ́n bá dárúkọ ẹ̀, bí wọ́n bá mú jáde kán jẹ́ kán fún níbàáwí tó bá tọ́ àti tó bá yẹ, yóò ṣèyí tó tún le jù yẹn lọ lọ́jọ́ iwájú, yóò ṣèmíì tó le jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ iwájú. Ẹlòmíì ó lọbẹ̀ ńjọ́ iwájú yóò pòórá àníri mọ́ àti ẹ̀ní gbọ́n kankan. Ṣùgbọ́n nínú ṣíṣe ìwádìí, nínú fífa kò mú òkun ọ̀rọ̀ yìí yọ, nínú kíkó àkóyawọ́, òun là á ṣe kí ni? Òun ni a ti ṣe àfọ̀mọ́ tó dájú tó péye fún kábíyèsí fúnra wọn. Nínú ẹ̀ láti ṣe àfọ̀mọ́ tó dájú tó péye fún gbogbo ẹni tí ọ̀ràn ń rìn lọ́rùn wọn, ìyẹn ẹni tó bá gbọ́n, kì í ṣe nítorí ẹ̀ ti kú tí ò gbádùn o, èyí tó rí ẹ̀ bá pé tó bá gbọ́n. Yes, mo lè rán ẹṣẹ́, bó bá jíṣẹ́ kọjá ibi tí mo rán ẹ, ìyẹn ò ń ṣe fọ́ọ̀tì mi, àmọ́ mo ní láti sọ pé lóòótọ́ mo rán ẹṣẹ́, àmọ́ iṣẹ́ tí mo rán ẹ ní iṣẹ́ iṣẹ́ tí mo rán ẹ ló lọ jẹ́, ìyàtọ̀ wà ńbẹ̀. And the facts are out there, kò rújú. Ká ní pé à ń jiyàn lórí pé wọn lọ́bẹ̀ wọn tiẹ̀ dáàfin rárá ni, àbí à ń jiyàn lórí pé gbogbo egbò, gbogbo ohun tí bàbá yẹn fi ń hàn nígbà tó sọ pé ibẹ̀ náà ti ń ṣubú àbí náà ti nà òun, ó mọ̀ ti wà lára ẹ̀ kó tó dáàfin, tàdé rẹ̀ rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo egbò yẹn ti wà lára ẹ̀. Then we will be talking about something else. Egbò yẹn ò sí lára ẹ̀ kó tó débẹ̀. Those are facts that has been established. The people involved have already said pé bóyá agbádá ló kọ lẹ́sẹ̀, bóyá ó ṣubú, àwáwí lèmi ka gbogbo yẹn sí. Bàbá àgbàlagbà, èmi gan tí mo jọmọdé yìí, níwọ̀nba àgbà tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí wọ agbádá yìí, Ọlọ́run ní jẹ́ a rí láburú. Agbádá ò gbọdọ̀ kọ mi lẹ́sẹ̀ kí n ṣubú kí gbogbo ara mi wá bó bá wọn. Ta tó wá sọ bàbá àgbàlagbà tí ò ṣẹ̀ṣẹ̀ máa wọ agbádá. Bàbá tí ò ṣẹ̀ṣẹ̀ máa wọ agbádá. Bàbá tó wá fẹ́ sọ pé ó mọ tí ó wọ agbádá wá kọ lẹ́sẹ̀. I will still tell you pé àtọdún wo ni bàbá yẹn ti ń mọ tí tó ń wọ agbádá, tágbádá ò kọ lẹ́sẹ̀ tó wá jẹ́ sin lágbádá fẹ́ máa kọ lẹ́sẹ̀. No, nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ yẹn, ó kún ara nǹkan tó fa ìṣubú bàbá yẹn. Nínú gbogbo ẹjọ́ tó ní kálukú ti rò lọ wájú lọ sẹ́yìn, mi ò tí ì gbọ́ bí téèyàn kankan ti sọ pé kábíyèsí fúnra rẹ̀ ló ti ṣubú, àbí kábíyèsí ló gba létí àbí ló lù lẹ́gba. No, that is why I will not bring kábíyèsí into this. The only area tí màá ti mú kábíyèsí wá ni pé ó ṣeé ṣe kábíyèsí ló pàṣẹ pé ó yá mi ò fẹ́ rí wọn wájú mi mọ́. Àṣẹ lọba ń pa ọba ìdábàá. Wọ́n rán wọn níṣẹ́ iṣẹ́ ọmọ. Ó ṣeé ṣe kẹ́ńtà ránṣẹ́ ọmọ yẹn ó wá lọ fi ti ẹrú, ó lọ fi jíṣẹ́ yẹn. Ìyẹn ni kẹ́ ẹ mọ̀jà bò mọ́lẹ̀ ká má bàa jòyà lápárùtù. Ẹ má tẹ̀jọ́ yà wá lẹ́nu. Bọ́n bá wádìí tán bá pe ẹni tí wọ́n rán níṣẹ́ tó jíṣẹ́ tọwọ́ ara ẹ̀. Ó lè jáde nísìnyí kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ kó léèyàn kan ló ti sọ fóun pé kóun ṣe bẹ́ẹ̀. Ó tẹ̀lé má sọ bẹ́ẹ̀, ó lè lóun náà lòun ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n ohun tí ò ní dáa tí ò ní bójúmu ni pé káwa nìkan dákẹ́ fẹ́ mú kẹ́nikẹ́ni má sọ̀rọ̀ mọ́, káwa mọ́ ní afẹ́fà gidi pọ̀ tiẹ̀. Ìwọ tó bá mọ̀ pé o ṣe rìkísí àbó ń ṣàbòsí, ìwọ ló ní lè dá sọ̀rọ̀ ẹ̀ mọ́. Nítorí pé kí ni wọ́n ti fèpè jólẹ̀. Tó bá dẹ̀ mọ̀ pé o ti nírọ́ tó pa mọ́ èèyàn, àbí tó mọ̀ pé o ti ṣe nǹkan tí ò dáa, tí èpè yẹn fi lè rìn ẹ́, ìwọ ló máa kú ń bẹ́ẹ̀ ló ní lè sọ̀rọ̀ mọ́. Kì í ṣe irú àwa báyìí. Èmi ò parọ́ mọ́ èèyàn.
mi ò dẹ̀ wá ọ̀rọ̀ síyàn lọ́rùn àbí síyàn lẹ́sẹ̀. Nínú àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó wà ńlẹ̀, nínú ọ̀rọ̀ tó jáde láti gbogbo igun tọ́rọ̀ ìkàn ni mo ti ń mú àlàyé tèmi jáde. Ohun tí mo dẹ̀ ń béèrè fún ni pé ẹ jẹ́ kí ìwádìí wáyé, ká kó àkóyawọ́ lórí ọ̀rọ̀ yìí, ká lè ṣe kíni, ká lè dẹ́kun kírú ìwà yìí kó tún máa ṣẹlẹ̀ ńjọ́ iwájú. Gbogbo ìwọ tó bá wá rí rẹ gẹ́gẹ́ bí ọmọ, yálà òkùnṣì ń pèrè ẹ̀yin Yorùbá ni o, àbó ń pèrè lọ́mọ kóòtù òjíire, gbogbo ìwọ tó bá wá rí rẹ bẹ́ẹ̀, ó yẹ kó rí ọ̀rọ̀ yìí ní rí i pé ikú tó ń kojú gbà ẹni, òwe ló ń pamọ́ ni. Bẹ́ẹ̀ ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àgbàlagbà tí wọ́n fẹ́ dá sọ́rọ̀ yìí ni wọ́n dákẹ́ náà ní. Báwọn bá ní káwọn jáde káwọn sọ̀rọ̀ bó ṣe rí, ó lè dá wàhálà lẹ̀, ó lè dà lóru, ó má wá dàbí pé àwọn fẹ́ dá wàhálà lẹ̀, kó má dàbí pé àwọn fẹ́ dà lóru. Ẹ jẹ́ káwọn dákẹ́, káwọn fọwọ́ lẹ́rán, káwọn máa wo bọ́rọ̀ ìṣe fẹ́ lọ, káwọn máa wo kí ni wọ́n fẹ́ ṣe sí. But it is now showing glaringly pé àwọn kan ti lérò pé ó ti lọ nìyẹn. Nobody should talk about it. No, we will talk about it. Ìwọ tó bá rò pé o mọ bá ṣe ń gbẹ̀mí èèyàn tó gbẹ̀mí wọn tọ́lọ́run bá fún ẹ ṣe, wọ́n pọ̀ o. Wọ́n pọ̀, kó múra sí. Kí jìyà kó lè pọ̀ sí náà ni, kó sì lè tètè yá ni. Bí Elédùmarè bá sì wá sọ pé tọ̀, ẹ̀ ó ti lọ. Ibẹ̀ náà ni tiẹ̀ ó ti lọ. Èmi ò báyàn jàjà ọba wo làgbà, èwo làbúrò. Even mi tí ìbá yín dá sọ́rọ̀ ṣé Yorùbá ni wá àbí kóòtù òjíire. Èmi ti sọ fún yín, gbogbo bí ní ilẹ̀ Ọ̀wọ̀ lọ́dọ̀ tèmi, as far as ibi tá à ń pè ní ilẹ̀ Yorùbá lénìí is concerned. Orúkọ bá wa padà yí padà ó di kóòtù àjíire. Gbogbo bí tá bá ń pè bẹ́ẹ̀, tí àwa tá a jẹ́ elédè kan tá a jọ mọ́ra wa yìí, tá a jọ ń sọ̀rọ̀, tá à ń pera wa lọ́mọ ìyá ọmọ bàbá yìí, yàtọ̀ sáwọn ọmọ àlè tó ti sá sáàrin wa o. Níwọ̀nba àgbà tí ìbá ti délùú rẹ̀ kẹ́ ẹ lé mi pé mi ń ṣara yín, kò sí wàhálà. Tẹ́ẹ̀sì lépa ẹ̀mí mi. Ìmọ̀ mi bá délùú yín, bẹ́ẹ̀ bá ní mi ń ṣara yín kí n jáde. Ẹ nílò láti tì mí, ẹ nílò láti nà mí lẹ́gba. Èèyàn kan jẹ́ síwọ́ lù mí, bẹ́ẹ̀ ni. Kò sọmọ náà, wọ́n tí bí. Èmi gan ò sì ní rìnrìn yà, mi ní rìnrìn ìdọ̀tí. Ó tiẹ̀ ti pè mí sóde, ó ti rí mi bẹ́ẹ̀ náà. Tọ́pẹ́lẹ̀sì pé màá wá yọjú ràn. Ayé jọ̀hún nìyẹn. Èmi gan-an sìn scarce commodity ni mí. Bẹ́ẹ̀ ni. Bó bá ṣe é ṣe kán máa sanwó kán tó ré mi gan. There's no time to waste time. I have a lot to do with my time than waste my time with anybody. Anybody tí ò bá ti lè add the value sí life mi, tí ò lè improve life mi, tí ò lè ṣe bí màá ṣe rí jẹ rí mu ní ọ̀nà tó tọ́, mi ò sọ ọ̀nà àìtọ́ o, mi ò sọ̀rọ̀ bribe, mo ti gbà kìlọ̀ mi látọ̀dọ̀ Elédùmarè, kò bá àyànmọ́ àti kádàrá mi mu, kò bá mu, kò bá ìṣẹ̀dá mi mu. Ká sá sẹ́yìn káàkan, ká ṣàbòsí, kò bá ìṣẹ̀dá mi mu, kò bá kádàrá mi mu. So mọ́ wulẹ̀ sòpò jìnnà, mọ́ dára ẹ láàmú, mọ́ fi rú ẹ̀ wá mi kiri. I'm not the best candidate for that when you are looking for somebody. Otherwise, èmi gan ni màá tún wá tú àṣírí ẹ̀ síta. So mọ́ wulẹ̀ dára ẹ láàmú, mọ́ sòpò jìnnà. So nínú ọba àkókò péréte tí mo wá ní, ni màá ní mo ráyè mò ń tanná wẹ́bí kiri àbí mò ń wáyàn kiri. Eégún tó bá lóhùn orí gọ̀ǹtọ̀ náà lóhùn orí eégún ni. Àpọ́nlé là ń ṣe fúnra wa. Ta fi ń ṣe kí ni? Ta ṣe ń kí oríkì ara wa, ta ṣe ń pera wa, ta ń sọ gbogbo ẹ̀. Àmọ́ ẹ mọ́ gbàgbé pé èèyàn ló ń bẹ lẹ́yìn orò tó rò fi ń dún o. Gbogbo odò tó bá sì ti gbàgbé orísun ẹ̀, ó máa gbẹ ni pátápátá. Mo sì dúró sórí ohun tí mo sọ, mi ò kúrò ńbẹ̀.
èèyàn bá gbólúgbòhùn síta kó gbá fọ̀sẹ̀ síta kò lè ràn mí níwọ̀nba àgbà tí mi bá ti ṣe nǹkan tẹ́nìyẹn ń sọ̀rọ̀ lé lórí. So ìwọ tó ń send the voice note yẹn, I don't know who you are. Ìwọ tó ń send the text yẹn, I don't know who you are. Ìdáhùn sí òkò tó sọ sórí òrùlé tó ló fẹ́ gbóhùn onílé, òun ni mo wá fún yín lásàálẹ̀ yìí, òun ló gbọ́ yìí. Kì í ṣe irú àwa ni èèyàn kan máa fi gbogbo orú yẹn lé pé kán má sọ̀rọ̀. Nítorí pé kí ni? My own is not anything personal against anybody. Go back and look at my other stuff right from time. Wá rí pé ìdí irú nǹkan báyìí ló ti bá mi tégungun mi á ti máa le jù. Mi ì fẹ́ máa dárúkọ ni. Tó yẹ pé ńgbà yẹn gan làwọn kan mú mi lọ́tà pé tó tiẹ̀ yẹ kó sọ̀rọ̀. Èmi ò sínú pé torí pé èèyàn kan ti ṣe nǹkan tí ò dáa yálà nínú ìrìn àjò àbí sí gbogbo wa. Kéèyàn kan wá lọ kó wá lọ ṣe nǹkan aburú sí àbí kí n rí fìrífìrí pé wọ́n ṣe nǹkan aburú sẹ́nìyẹn tó dẹ̀ jẹ́ nǹkan tí ò dáa kí wọ́n á ní mi ní sọ̀rọ̀. Má sọ̀rọ̀. Kódà tí bá mọ̀ wọ́n tó ṣe máa dárúkọ ẹ̀ máa tú ẹ fó. And that's why gbogbo ìgbà máa ń sọ fún yín. Èèyàn lè parọ́ mọ́ èèyàn lè sọ nǹkan tí ò dáa sí ẹ. Ó wá fẹ́ gbé lọ ilé ẹjọ́, tọ́ ọ lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ. Má lo pé torí pé mo mọ ọ̀gá ọlọ́pàá, mo mọ àwọn mínísítà kan, mo mọ àwọn tasọpá àfẹ́. Ara àdí tí ò fi yẹ kó ṣe bẹ́ẹ̀ kó máa pèrè lájìjàgbara ni wípé I will tell you now if you don't know. The moment you start using these people, calling them for favours, wípé èèyàn kan bú mi, mo fẹ́ fìyà jẹ, ọ̀gá ọlọ́pàá ẹni kan lọ bá ń gbé kán tì mọ́lé. Minister, commissioner, special adviser, èèyàn kan mọ̀ ló yájú sí mi, mo sì fẹ́ fi bí mo ṣe tó hàn. Ọjọ́ táwọn náà bá nídìí ẹ, o máa repay favour tó ń ṣe fún ẹ yẹn. Gbogbo tó ń ṣe fún ẹ yẹn, tó ń bẹ́ẹ̀ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí àti ọwọ́ agbára wọn tó ń bẹ́ẹ̀ fi fìyà jẹ̀yàn. They will come back and ask you for favours. Yes. Lára arú favour tán lè padà wá béèrè lọ́wọ́ ẹ ní pé kó o da gbogbo àwa tó kù tájọ́ rìnrìn àjò lágbòdà síná. If you are indebted to them, tó bá jẹ wọ́n ní gbèsè nítorí wọ́n ti ṣe ẹ́ ní favour. How are you going to convince me that you are not going to pay back? Báwo mo ṣe fẹ́ gbà ẹ́ gbọ́? Tọ́ nílànà òfin. Rìnrìn ẹ bó ṣe yẹ kó rìn jẹ́ kó fi ṣe nǹkan tó yẹ kó ṣe. Bí wọ́n bá wá ṣe, leave it alone. Leave it alone. Ìyẹn ni pé ọmọ tó ń ṣe, ọmọ tó ń fẹ́, ọmọ ibi tó ń lọ. Ó dẹ̀ ń finú kan àtọkàn kan ṣe. Elédùmarè tó wá máa ń gbàdúrà rú èèyàn bẹ́ẹ̀, á gbàdúrà ẹ náà. Á gbàdúrà ẹ one way. But the moment you start calling for favours, ó yàtọ̀ sí àwọn tá ń bá wí, ó yàtọ̀, you are the same. You are the same as them. Ebo tá rubbish tán ṣe ń lu yẹn. Báwo lọ̀rọ̀ lágbájá ó sọ nǹkan tí mi ò ṣe, ó tí proof ẹ̀ lẹ́jọ́ o. Ohun tẹ́nìyẹn sọ, ohun tó ló ṣe, tó sọ pé ò ṣe. Ẹ tí délé ẹjọ́ lọ proof ẹ̀ ò tí sọ nǹkan kan o. So people can now wake up and just go to a law court and file a suit for defamation of character. And instead of that being a civil case, they will now press charges as a criminal case. And then behind you, like Tibesoro, they will find a judge that will give them a bench warrant. They can arrest any Common sense in here, I need anybody goes off. It's not rocket science. These people are exchanging money with each other. They are promising each other titles to make that happen. Osomode nu gbogbo wa kò sẹ́ni tó rí ẹ̀ ò pé. Ó lẹ ṣe máa rí pé tó bá wá kan àwọn ara wọn ní rí kankan nu ara wọn gbé lọ sẹ́wọ̀n because eléyìí ó mọ púlù rank and file gbogbo èèyàn tó mọ̀ àtowó àti gbogbo ẹ̀ àwọn náà mọ ṣagbára tiwọn ẹni tó náà fẹ́ lo the same thing yẹn fún òun náà mọ sa tiẹ̀. Ẹ jẹ́ ká apply common sense sí gbogbo kìíní. The only people
at the receiving end of everything are the poor masses. Àwọn ọmọ kò lè nìyàn. And people like us that are not ready to take advantage of the system. That refuse. Wípé, bá yín play a game pé if you cannot beat them, join them. No. We're not playing that game with you. Ohun táwa ń sọ ni pé, we want a total and absolute change. Not change káwa náà wá máa wúrú wà táwọn yẹn ń wù. I see a lot of you, I don't pariwo Yorùbá nation, but mo wò wá yín, mo wo gbogbo iṣẹ́ ọwọ́ yín. Fíbi kankan yàtọ̀ sí àwọn èèyàn tí à ń bá wí. You are not different from them. You are not different from them. Which for me is telling me, okay, you are not ready for freedom. I'm happy today all of us are referring to Ibrahim Traore. À ń gbé fídíò ẹ̀, à ń sọ̀rọ̀ nípa ẹ̀. But let me tell you one thing, because èmi ò kí ń tanra mi o. Mi ò kí ń tanra mi. Once upon a time, it was Ghana must go, right? Once upon a time, it was Ghana must go in Nigeria. Àwa náà tí kéré jù ńgbà tó ṣẹlẹ̀ o. Kéré jù o. A mọ̀ tán yẹn dáadáa, a mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. Few years back, it was paid back from Ghana. Ghana did it to Nigeria. Nigeria must go. Right? Báwo ni Ghana ṣe achieve feat yẹn? Báwo ni wọ́n ṣe pay wa back in our own coin? Nítorí pé wọ́n káràmásìkí ìlú wọn, wọ́n develop ìlú wọn. Because they had, maybe not totally good, but they have some people that are thinking right, that knows what should be their priority. And then, wọ́n ṣe kí ni? Wọ́n develop economy wọn. A lot of companies, factories left Nigeria and went to Ghana. Yes, Tani ò ní kò ní ìlú tí ò níná, ìlú tí ò lómi. So pé gbogbo nǹkan, you need to get generator. So when you start to incur more expenditure, ó mì pé owó product and produce yẹn, ó máa lọ sókè sí. And the people don't have the means to buy your product. Ṣé ẹ̀ ní kú mbẹ̀, ẹ̀ ní lọ síbi tí ẹ ti máa rí náà tómi tó sì máa jẹ́ kí cost of production yín kó wà moderate. Then táwọn èèyàn ń bẹ̀ tí wọ́n máa rówó máa ra nǹkan yín. Then you will now do what? You will export it out from that new country to the old home níbi tí ẹ ti kọ́kọ́ wà tẹ́lẹ̀. Which means ó sì máa wọ́n fáwọn yẹn, but níbi tí ẹ lọ ń sìn. Is that not why a lot of people sá lọ sí Ghana? Ibi tí mò ń bọ̀rọ̀ ẹ lọ ni pé it is good. A máa máa yin Ibrahim Traore, a dẹ̀ máa máa sọ̀rọ̀ ẹ̀, a dẹ̀ máa máa refer sí pé good example ni. Bó àtẹ̀mí àtẹ̀yìn ẹ má jẹ́ àtanra wa jẹ́ o, ẹ má jẹ́ àtanra wa jẹ́ o. Especially you Nigerians, don't ever have it in your wildest dream that you are going to be welcome in Burkina Faso if things go south. No. No. Just like the other part of Africa are doing to you, be everybody in Africa ṣe ń ṣe sí yín làwọn náà máa ṣe sí yín. It's not out of hatred. It is out of what they think we are. It is out of what they know us for pé àárín wa wọ́n nígbàgbọ́ pé àwa là ń lu jìbìtì jù. Wọ́n nígbàgbọ́ pé àwa là ń gbàbọ̀dè jù. I'm not talking about Yoruba now. Torí some fools will come out and say Yorùbá alábọ̀dè ni wọ́n. Ànínú ilé oníkálukú yín ni kẹ́ ẹ lọ wò. Iṣẹ́ ọwọ́ yín, ìwà ọwọ́ ti yín gangan ni kẹ́ ẹ lọ yẹ̀ wò. Èmi ò lè rí wèrè kankan sì tó máa bá mi pálábọ̀dè ni mí. Mi ò bá lọ́wọ́ ìyá, mi ò bá lọ́wọ́ bàbá. Mi ò bá lọ́wọ́ ẹbí mi kankan àti ará mi kankan. Mi ò dẹ̀ gbọ́ rí wípé kí wọ́n máa dá ìdáàlú mi sí 100%. Mi ò gbọ́ rí pé wọ́n lè rí 5% tó jẹ́ alábọ̀dè. Wọ́n á rí, gbà wọn tán máa rí ò lè wọ 5%. And I promise you, tán bá lọ wádìí wọn, wọ́n rí pé àwọn àsìgbé ọmọ inú wọ́ọ̀dù tán gbé wọnú ìlú ni. Yes, àwọn ọmọ àlè àárín wa ló máa jẹ́. So ìwọ ni kó o lọ wo ibi tó ti jáde. Àwọn wo ló ń bá rìn, àwọn wo ló ń bá ṣe tó fi ní impression pé alábọ̀dè nìran Yorùbá. Ó dàbí ọ̀rẹ́ mi kan ni, a jọ ń ṣiṣẹ́ níbì kan ni. Òun jẹ́ dúdú ìlú bí,
àwọn generation tí wọ́n kó lẹ́rú tí àwọn òbí wọn ti wá bí wọn síbí. Ó wá èmi àti ẹnìkejì mi tíyẹn náà jẹ́ ọmọ Yorùbá tèmi tá a jọ ń ṣiṣẹ́ dúró tì wá, then ọ̀gá wa náà ó wà lẹ́gbẹ̀ẹ́ wa. Èmi ò lọ́gàá rí tó yẹ pé wọ́n láìkì mi, gbogbo ọ̀gá mi ló máa ń láìkì mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí bá dó tiẹ̀ ní ọ̀gá mi, kò sí nǹkan tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tí mi ò lè dá wọn lóhùn. Àwọn gan máa ń wò ó ni pé ìwọ ọ̀gbẹ́ni. Àwa dó pẹ̀lú ọ̀gá mi, a jọ ń sọ̀rọ̀, à ń dọ̀wẹ́kẹ̀, à ń rẹ́rìn-ín. Òun wá dé, ó wá wò wá, ó ní you Nigerians, ẹ máa gbọ́ o, you Nigerians in a dubious way. Ó ń fẹ̀sùn kàn wá nìyẹn o. Ṣé rí i pé ó wá fi ọ̀rọ̀ kan sínú ẹ̀, ó wùwà yẹn bíi eku ajẹnifẹ́ni. Òun yìn mí, ó tún ń bà mí jẹ́ lójú kan náà. So ó ṣe bí eku ajẹnifẹ́ni tó ń géèyàn jẹ tó tún fẹ́ fùfù sí. Ó sọ pé alọ́pọlọ. Ìyẹn ni pé oúnjẹ ó yé mi nìyẹn pé mo mọ̀ pé ẹ̀yin mo mọ̀ pé ọlọ́pọlọ lẹ́yìn. Ṣùgbọ́n at the same time, ó lẹ́rí allegation fẹ̀sùn kàn wá pé àmọ́ lọ́nà ọ̀daràn ni gbogbo ọpọlọ yín. Tí n bá fẹ́ hùwà ẹni tó gọ̀, máa dá síjà, máa yarí mọ́ lọ́wọ́, ọ̀rọ̀ yẹn ò ní lójútùú. Pàápàá jùlọ pé a wà lẹ́nu iṣẹ́, ó pe irú èdè yẹn. Kódà ó lè kó bá, wọ́n lè lé níbi iṣẹ́ torí ẹ̀. Ṣùgbọ́n tí bá tún ní kí n gbé nídàkejì, màá ṣe bí dìndìnrín bí àgọ̀, màá sá kúrò ńbẹ̀, màá ṣílẹ̀kùn ọ́fíìsì mi, màá wọlé lọ, màá tilẹ̀kùn mọ́rí. Inú ẹ̀ á máa dùn pé mo gẹ̀ẹ́tì ẹ̀. Gbogbo akọ wọn tó tẹ̀ máa ń rò pé àwọn lọ́pọlọ àwọn làwọn mọ gbogbo nǹkan. Ọ̀rọ̀ tí mo sọ sí dùn. Bọ́ mi ò ṣe bẹ́ẹ̀, lójú ẹsẹ̀ ń bẹ̀. Nígbà tí mi ṣe ọmọ lọlé lọ mẹ́sì wá, ibẹ̀ náà mo ti fún lésì ọ̀rọ̀ ẹ̀, ó sì wọ́ Lákínyẹmí ara, kò mọ ohun tí ó ṣe mọ́. Irú ẹ̀ náà ni màá sọ fún ẹ̀yin tẹ́ máa ń pèdè pé alábòsí, alábọ̀dè nìran Yorùbá. Ìran Yorùbá àìsàn alábòsí kì í ṣe alábọ̀dè. Bóyá kí n sì sọ pé ìran kóòtù àjíire, àìsàn alábòsí, àìsàn alábọ̀dè. Àwọn ìran kíran ẹ̀yàkẹyà tán rápálá wọ àárín wa ni wọ́n ń kó ìwàkiwà yẹn wá. Kò dẹ̀ sídìí tí wọ́n fi ń kó wájú pé wọ́n fẹ́ fi ṣètò bí wọ́n ṣe máa fi pa wá lára tí wọ́n fi gba gbogbo ilẹ̀ wa náà ni. It's as simple as that. It's not far-fetched. Go back to your history and look at it. Then come out and prove me wrong if I'm wrong. Mo wá dá lóhùn. Mo ní kí ló mú ẹ tó fi lérò yìí pé a ní ìmọ̀, alọ́gbọ́n, alóye gan, ṣùgbọ́n lọ́nà jàǹbá, lọ́nà jìbìtì ni. Mo ní kó tó dá mi lóhùn. Àtọdún wo ló ti mọ̀ mí? Ó ló ti pẹ́ o. Ó yá, láàárín èmi àti èmi as individual ọmọ Nàìjíríà ni kò jẹ́ ká fi justify ọ̀rọ̀ yìí. Ó ní no, not you. Oh, I know you are not like that. Okay, when you knew I'm not like that, lóye tó gbérú ọ̀rọ̀ yẹn wá síwájú mi bí tá a ti ń sọ̀rọ̀ tó dáa, tínú gbogbo wa ń dùn, tó fẹ́ fi bà mí nínú jẹ́, tó fẹ́ fi ridicule mi, tó fẹ́ sọ pé àárín àwọn ìran olè ni mo ti wá. Why? Mo wá sọ fún mo ní ṣùgbọ́n nǹkan kan tèmi lè fi dá ẹ lójú, because ìgbà tó sọ̀rọ̀ yẹn ó sọ, ó ní in this Atlanta, these Nigerians are the smartest, but in a fraudulent way. Ṣé gẹ́tì ohun tí mo sọ? Mo wá dá lóhùn, mo ní now, jẹ́ kí n wá parí ẹ̀ fún ẹ. Mo ní if the only thing you know about Nigerians in Atlanta is that they are all smart, but in a fraudulent way, it means all your friends and all the people you are mingling with, àwọn tó ń bá ṣe, tó ń bá rìn, tó ń rí, tó fi fún ẹ ní impression pé ọmọ Nàìjíríà tá a wà l'Atlanta ṣùgbọ́n ọgbọ́n olè ni wọ́n, oníjìbìtì ni wọ́n, ó dẹ̀ ń rìn pẹ̀lú wọn. So jẹ́ kí n bí irú èèyàn wo ni wọ́n gan? Ìdáhùn mi fún nìyẹn. It's as simple as that. Kò mọ nǹkan tó máa sọ mọ́. Kàkà kó ridicule mi, kó rẹ́rìn-ín,
èmi ni mo padà ridicule ẹ̀, òun ló fẹsẹ̀ palẹ̀palẹ̀ tí ò mọ nǹkan tí ó sọ tó dọ́gbọ́n kúrò ńbẹ̀. I stood there, I continued my conversation, I was still laughing. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń sọ pé ẹ̀yà Yorùbá ìran Yorùbá onímọ̀nàfìkì ni wọ́n, alábọ̀dé ni wọ́n, irọ́ tó ń bá rìn. Ìwọ ni kó wo ìwà alákàrútù tẹjọ ń wù láàrin ara yín tẹjọ ń ṣe. Don't levy that allegation against all ọmọ kóòtù àjíire. Ẹ̀yin tẹjọ ń ṣe láàrin ara yín ni kẹjọ mọ́ra yín. Ẹ̀yin tẹjọ ń ṣe láàrin ara yín ni kẹjọ mọ́ra yín. Ẹ má máa kó gbogbo wa pọ̀ mọ́. Ìwà jọ̀wà ló ń jọ̀rẹ́. Ọ̀rẹ́ jọ mí mo jọ̀rẹ́ mi. Ẹni tí bá ń bá rìn àbí tí bá ń bá ṣe, bí mi bá tètè mọ̀, ọjọ́ tí n bá ti mọ̀ tí mo rí irú ìwà yẹn lọ́wọ́ ẹ̀, òun ni màá ṣe kí ni, màá yẹra fún ẹ. Nítorí pé mi ì ní fẹ́ jẹ́ kán máa kó mi pọ̀ mọ́ irú ọ̀rọ̀ yẹn. Nítorí pé irú ìwà yẹn ò sí lọ́wọ́ tèmi. Mi ò bá lọ́wọ́ ìyá, mi ò bá lọ́wọ́ bàbá, mi ò bá láàárín àwọn tí mo dàgbà sí. Níbo mo ti wá fẹ́ rí tèmi ta mo fẹ́ fi jọ. So ìwọ náà ṣé bẹ́ẹ̀ ni tiẹ̀ ṣe rí? Tí gbogbo wa bá ń sọ pé èmi náà ò bá lọ́wọ́ ìyá, mi ò bá lọ́wọ́ bàbá o, èmi náà dẹ̀ ṣe, okay, ta ló wá ń ṣe láàrin wa? So why are we saying alábòsí ni Yorùbá? Ṣé ohun tèmi ń sọ yìí, ṣé ìwọ náà lè sọ bẹ́ẹ̀? Ṣé bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ nìyẹn? Àbí kò rí bẹ́ẹ̀? So that is why everybody you need to check yourself kó tó máa ju ọ̀rọ̀ lẹ̀. Ṣé ìwọ gan mọ́ nínú ọ̀rọ̀ tó ń sọ yẹn? Jáde wá sọ àbòsí èèyàn kan tèmi àti ẹ ti jọ ṣe. Kó dẹ̀ sọ bá a ṣe jọ ṣe. These are the questions you need to ask yourself. So tá a bá ń sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ á jáde, okay, ègún kan tẹ́nìkan gé, ṣé ègún, ṣé èpè. I kept asking these questions. Ẹ já wo ẹni tọ́pọlọ ẹ pé ohun tí àwọn nǹkan tán lo ọgbọ́n tán fi dè wá mọ́lẹ̀, ká má ní lọ síwájú, ká má tẹ̀síwájú, ẹ já kó ń díẹ̀. You as a Christian, you believe you are a Christian, you are praying, and you believe your prayers are being answered. Orí òkè mélòó lẹ ti lọ? Àwẹ̀ mélòó lẹ ti gbà? Wípé gbogbo ègún, gbogbo èpè tó ń ja ìran, tó ń ja ìdílé, pé kí Elédùmarè rè kúrò. Ìwọ tó jẹ́ Mùsùlùmí, àwẹ̀ mélòó lẹ ti gbà? Mélòó ló ti lọ Mẹ́kà tó ti gbàdúrà pé gbogbo ègún ìdílé, gbogbo ègún ìran, kí Allah bẹ̀rẹ̀ kúrò. So ìwọ náà wàá dẹ̀ jókòó àwọn èèyàn ká máa sọ fún ẹ pé èpè tẹ́nìkan ṣẹ́ ńgbà kan tó ta ọfà ló ń ja ìran ẹ̀yà rẹ̀, wàá dẹ̀ dákẹ́, ò ní lè sọ̀rọ̀ pé no, mo kọ̀ ọ́. Bó bá já àwọn tìgbà yẹn, kò já èmi. Kò já èmi. Ẹnu ẹni la fi ń kọ méje. Mi tí ẹ̀ mọ̀ bá ṣe fẹ́ sílẹ̀ Yorùbá yìí gan, mi rò pó lè tòrò, mi rò pó lè rójú. Ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu. Ṣáàdúà ló ń ṣe fún ilẹ̀ kóòtù òjíire yẹn ni àbó ń ṣe pé. Ṣé bó ṣe fẹ́ kó rí ló ṣe ń sọ yẹn, èdè tó ń jáde lẹ́nu ẹ̀. Ìwọ tó ń hùwà kẹ́mi ẹlòmíì bọ́ torí ojú kòkòrò ọ̀kánjúwà tiẹ̀, torí pé wọ́n fẹ́ ṣe gbajúmọ̀, ìwọ ló fẹ́ jẹ́ kán rí ń bí, you want to be left, right, front and center. Ìwọ nìkan, just one individual. Ìwọ nìkan ni everywhere. You always know the right thing, nobody else knows anything. Gbogbo bí tó bá ti dé, kò ṣáà máa claim pé èmi. It's not the right attitude. Kódà even kó jẹ́ wọ, iyọ̀ kì í yin ra ẹ̀ lọ́bẹ̀, jẹ́ káwọn èèyàn máa sọ pé ìwọ ni. Don't let it be ìwọ ló mọ̀ ní èmi. Meanwhile, ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ máa ń rúwà yẹn, tẹ́ máa ń sọ ọ̀rọ̀ yẹn tá à ń gbọ́ láàrin àwọn tẹ́jọ́ ń jókòó, tẹ́jọ́ ń ṣèpàdé. Ọ̀rọ̀ yín tá à ń gbọ́. Dàgború ni yín. Dàgború náà ń pè yín, án lẹ́yìn lẹ́ ń dàjọ́ rú. Irú ẹ̀ ló wà ńlẹ̀ tá à ń sọ yìí. Irú ẹ̀ ló wà ńlẹ̀ yìí. Irú ẹ̀ ló wà ńlẹ̀ tá à ń sọ yìí. Because this shouldn't have even happened.
We shouldn't even be talking about it. Ìgbà tí bàbá yìí, ọba tuntun yìí, kó tó di pé wọ́n dé, mo mọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán forí ṣe fọrùn ṣe tán jà tán pariwo pé irọ́ o, ohun tá à ń gbọ́ yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o. When this man was announced, gbogbo wa la ní high expectation tí mo wá ń dùn tá à ń gbàdúrà pé yes, ọ̀dọ́ lẹ́ni, ẹni lajú. Ṣùgbọ́n nínú ìwà rándanrandan tó kún ọwọ́ ẹ̀yìn kan, ẹ ti lọ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn gbàrà tẹ́tí mọ́ bí tọ́rọ̀ ń lọ. Eléyìí ò ṣe àrùn ojú ni. We knew when you started pẹ̀lú àwọn ìtàn rándanrandan. Mi ò dẹ̀ sọ̀rọ̀ àmọ́ àwọn tó ń sọ̀tàn tí iṣẹ́ òní tí iṣẹ́ ànáná ti ń sọ̀tàn. Bọ̀ láàrin ìgbà tí wọ́n yan ọba yìí, ni wọ́n tá àmọ́ ẹ ló pìtàn tó àgbọ́tàn lẹ́nu ẹ̀rí tó ò tiẹ̀ mọ nǹkan kan ló bẹ̀rẹ̀ rándanrandan, ló bẹ̀rẹ̀ sí sọ rándanrandan, bẹ̀rẹ̀ sí sọ ṣégeṣége. Èmi ti mọ̀ pé ibi tó ń bọ́rọ̀ ibọ̀ ni pé wàhálà ló fẹ́ fi dálẹ̀. And I remember mo pe ìwọ arákùnrin yẹn ṣàkíyèsí pé ohun tó ń ṣe yìí ò dáa o, ṣùgbọ́n kò yẹ ká wá ta ká wá máa pariwo ara wa, ẹ ṣe àtúnṣe. Ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tó bẹ̀rẹ̀ rándanrandan, àwọn ọmọ tó bí kalẹ̀ leléyìí. Kò sí bá a ṣe fẹ́ porí ajá tà ní porí ìkòkò tán fi ṣe. Tó béèyàn kankan bá jáde tán bá dárúkọ ẹ, bó bá ṣépè lé wọn, wò ó ń gbá ẹsẹ̀ kún ẹsẹ̀ ni. At the same time, màá sọ fún wọn tí o ò bá mọ bọ́rọ̀ ṣe jẹ́ tó lẹ́rìí lọ́wọ́ pé lágbájá ló ṣe báyìí. Ẹ má dárúkọ ẹnikẹ́ni pé lágbájá ló ṣe báyìí mọ́. Tí ìbá ti ṣe pé tán bá pè ẹ́, tán mú ẹ pé kó wá rojọ́, o lẹ́rìí tó fẹ́ fi gbé lẹ́sẹ̀. Tó dẹ̀ jẹ́rìí tó dájú pé ẹ̀rí mi rèé o, òun ló ṣe o. Bóyá ẹnìyẹn bóyá ó pè ẹ́ one on one tó dẹ̀ lẹ́rìí ẹ̀ lọ́wọ́ pé òun fẹ́ kó bá òun gbẹ̀mí lọ́rùn ẹnìyẹn. Yes, that would be a concrete evidence. Ṣùgbọ́n tó bá ṣe lórí eléyìí tèmi àtẹ̀yìn tá a jọ ń gbọ́ yìí ni, lórí eléyìí tá a sì jọ ń gbọ́ yìí, ó sì máa add láti pín ẹ̀ pé lágbájá ló gbẹ̀mí lágbájá, ó máa ṣòro. Bọ̀yìn ò míì pé ìdájọ́ òótọ́ ò lè jáde pé àwọn kan mọ̀ sí ohun tó ṣẹlẹ̀. Ìṣèṣọ́ báǹkà nǹkan tó dájú ni tí ò yẹ. Yes, àwọn èèyàn kan mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀. Ìyẹn dájú tí ò yẹ tó dẹ̀ ṣe proof. That's why I kept saying it. Wọ́n gbọ́dọ̀ padà lọ síbẹ̀ yẹn. Wọ́n ṣe ìwádìí tó kúnná, tó múnádóko. Ṣé kìí ṣe pé àwọn kan ti mọ bẹ̀ yẹn, wọ́n bẹ̀rẹ̀ sí lọ ṣe kúbẹ́kúbẹ́kúbẹ́. Àwọn náà da bẹ̀ yẹn rú tí wọ́n pín sí wẹ́lẹ́wẹ́lẹ́. Tán sọ di bí wọ́n ṣe sọ ọ̀dọ̀ tí wọ́n dà. Gbogbo ẹnu ni mo fi sọ, ẹnu mi sì gbà. That is why this issue, this case, calls for investigation. So, ẹ̀yin tẹ́ sọ kò sórùlé tẹ́ fẹ́ gbóhùn onílé, ṣé ti gbọ́? Mọ̀ mi ò tí ì sọ̀rọ̀ o. Mo sì ń fi tọmọlúàbí ṣe. Ọmọọba ìjagun bí ẹrú. Mo sì ń hùwà fọ̀rọ̀ síkùn bí àgbà. Ṣùgbọ́n tẹ́ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu, tí bá padà jáde tí bá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, anybody ò ní láìkí nǹkan tó máa jáde lẹ́nu mi. Àtàbára ilé, àtàbára oko. Tó máa bẹ́tà. Eléyìí tá a ṣe ń ṣe yìí náà ni pé àwọn àgbàlagbà tán náà fẹ́ dá sọ̀rọ̀ yẹn. We are waiting to see what will be the resolution and what will be their conclusion, which we are going to question pé lórí kílẹ̀ ti arrive at this conclusion. Ṣe investigation. Because if their answer is ṣe investigation, a kàn ní ká parí ẹ̀ kó tán síbẹ̀. No. Ẹ má parí nǹkan kan o. Ẹ yanjú ẹ̀ ni. Ẹ yanjú ẹ̀ pátápátá. Èmi náà yá èdè yẹn lò tí wọ́n lò ní apá ibì kan lẹ́nu ọjọ́ mẹ́ta. Wọ́n láwọn kan pé wọ́n máa ń làjà ni, wọn kì í parí ìjà. Níbi à ń làjà, à parí ìjà. Òun náà ló dá gbogbo rúdurùdu tó wà ńlẹ̀ ilẹ̀.
gbogbo à ń sọ̀tàn ìtàn ò lójútùú níbi pé ẹ ṣàjà làjà yẹn ká sọ fún ọ̀tún àtòsì kó kálukú lọ gbé jẹ́ kọ́mọ sọ̀rọ̀ mọ́ òun ló dá gbogbo rúdurùdu àti dídàrú tó wà láàrin ọ̀rọ̀ ló ń dálẹ̀. tó bá ṣe yí pé ẹ làjà ẹ parí ẹ̀ ni tẹ ẹ dáta sarán fásarán tẹ ẹ dáta sarán fásarán tẹ ẹ bọ́tún wí tẹ ẹ bósì wí níbi tó ní kálukú ti ń jẹ̀bi tẹ ẹ sì jẹ́ kó ní kálukú mọ bí wọ́n ṣe mọ àní ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá à ń ní. bẹ́ẹ̀ ni asunkun símú ń fi kún pamọ́ ni tí ò bá wá níkun á wá ní kẹ̀lẹ̀bẹ̀ òun lóhun tẹ́ ń ṣe. so à ń retí à ń dúró a fẹ́ wo ibi tó máa yọrí sí bọ́ a fẹ́ nígbàgbọ́ pé ibi tẹ́ máa yanjú ọ̀rọ̀ yìí sí ẹ ní làjà o ẹ máa parí ìjà yìí pátápátá as in you are not going to do any cover up on anything. You are going to come out with every role that each individual played in this. Even ẹni tó ti dolóògbé tó bá níbi tó ti ṣe nǹkan tí ò dáa, bring it out, we want to know. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ohun tó dá gbogbo alójú ni pé ìyẹn ò sọ pé kí ohun tó ṣe yẹn kó wájọ́ torí ẹ̀ yóò wá kú sí. No. We want to know. It is high time at this stage yẹn now. We are going to hold ourselves accountable. Bí nǹkan bá sì rò pé a sì wà láyé jọ̀hún, a sì láyé jọ̀hún mọ́ o. Bẹ́ẹ̀ ni, a sì láyé jọ̀hún mọ́ o. Tó bá jẹ́ pé a fẹ́ nígbàgbọ́ pé ká padà sí bó ṣe rí láyé jọ̀hún, dẹ́ ẹ jẹ́ ká dálẹ̀ ká túsà. Bóyá láyé ìgbà yẹn, bóyá àwọn bàbá tèmi, bóyá wọ́n ya ọ̀lẹ díẹ̀, ó ṣeé ṣe kémi mọ́ ya ọ̀lẹ o. Ó ti yé yín, bó bá jẹ́ yẹn náà ni ẹ jẹ́ àdálẹ̀ ká túsà ń gbà yẹn. Because gbogbo à ń jáde èèyàn kan máa wá ṣe flẹ́ngẹ́ àwa ni ká bá ti sọ̀rọ̀ ẹ dákẹ́. It needs to stop o. It needs to stop. Kẹ́ni wèrè kankan kó má nù wá mọ́ àmọ́ jẹ. We don't need anybody to spoon feed us. We know how to use the spoon. We can feed ourselves. Ìwọ ni kinní kankan ilé bàbá ẹ ni kó jẹ́ ó mọ. Don't bring it out here kó wá máa fi bragado sí wa. Yóò mọ nílé bàbá ẹ. As long as tá a bá ti jẹ lábẹ́ ẹ tá a mú lábẹ́ ẹ, nobody knows you and nobody cares. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ ní bínú lásàálẹ̀ nítorí pé orí ìkànnì tí mò ń lò tí mo fi ń ṣètò nítorí pé ó bọ́ sí kánjúkánjú nígbà tí mo sáré tìbí tí mo lọ dé tí mo fi wọlé sórí ètò kò gbà mí láàyè láti tò ó dáadáa tí màá fi máa rí kọ́mẹ́ǹtì yín lórí screen àmọ́ mò ń wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi báyìí mo rí ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ tẹ́ntẹ́ bá wò ó dáadáa ẹ rí i pé ẹ rí mi lórí Facebook ó ṣeé ṣe mi tí ì mọ̀ kí n tiẹ̀ má wá sórí Facebook yẹn mọ́ rárá tí máa ń ṣe show ṣùgbọ́n màá máa lo TikTok mi mo ti sort it out mo ti dé stage pé mo lè ṣe live show lórí TikTok mi so bóyá TikTok yẹn ni màá gbé tí màá fi replace Facebook ẹ̀yin tẹ́ ẹ bá follow the same name Dr. Mike Ọlá ẹ lọ sórí TikTok the same name Dr. Mike Ọlá ẹ máa rí mi ńbẹ̀ ẹ follow mi ńbẹ̀ because lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè láti ètò tí màá tún ṣe lẹ́yìn eléyìí even gbà mí gan tẹ́ ẹ bá rí mi lórí YouTube ó lè jẹ́ pé mo wà lórí TikTok ó lè jẹ́ bẹ́ẹ̀ ni màá ti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò mi nítorí pé lẹ́nujọ́ mẹ́ta ìrìn àjò mi pẹ̀lú iṣẹ́ ó lè má fààyè gbà mí pé kí n máa lórí YouTube ṣùgbọ́n ṣe rí TikTok yẹn ó easy bàjẹ́ ó easy gan kẹ́mọ̀ lórí fóònù mo lè tẹ̀ kí n ṣe nǹkan tí mo fẹ́ ṣe kí n kú òun bẹ́ẹ̀ ó máa dẹrùn so máa bẹ̀ wá máa rọ̀ wá
tẹ́ bá ń gbóhùn mi, tẹ́ bá nífẹ̀ẹ́ sí ohun tí mò ń ṣe, ẹ follow mi lórí TikTok. Ìyẹn tẹ́ bá wò gan ẹ rí i pé tí n bá ń ṣe show, wọn ì jẹ́ káwọn èèyàn rí mọ́. So it's getting to where mò ń dàrú ń sìn. I don't mind. Mo fẹ́ lùsì gbogbo crowd tó wà ń bẹ̀ tí ò wúlò fún mi yẹn. Mo fẹ́ dànù. In fact, mo fẹ́ delete ẹ̀ dànù pátápátá. Mo máa wá bẹ̀rẹ̀ míì tó ti yé yín. Mo máa wá bẹ̀rẹ̀ míì afresh. But for right now, I'll be on TikTok. So tẹ́ bá jẹ́ kan náà àwọn olólùfẹ́ mi, tẹ́ ẹ̀ tí follow mi lórí TikTok, ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ mi ńbẹ̀. Nítorí any other subsequent show tí n bá máa ṣe, it will be live both on YouTube and TikTok. I may not be live on Facebook. Just like today, I'm not live on the Facebook. And then intentionally, I didn't go live on TikTok. Intentionally. But from now on, there's every possibility I will be live both on YouTube and TikTok. Then if possible, once I create another Facebook page, if possible, I may also be coming live on Facebook. But for right now, I'm writing Facebook off totally, entirely. So if you have not followed me on TikTok, I'm telling you right now, you can follow me on TikTok. And if you are one of my fans, you are one of my friends. If you have not followed me on my YouTube page, you've not subscribed, I'm going to implore you right now. Please watch my live show on Facebook. It's possible I will create another handle and be live on Facebook, but that is not certain for right now. I'm still looking at the possibilities. So I implore everybody, please, if you love what we do, try to follow me on TikTok. And if you have not subscribed to my YouTube channel, I'm going to plead with us, please subscribe to our YouTube channel also.